ẹ sọ. ẹgbẹ́ ọmọ òwúlé. Òwú níbo? Òwú ti bo? Òwúlé ni. Nílùú wo, ní state wo? Ẹni sùúrù ẹ. Bàbá ẹ dá mi lóhùn kò òwú ti bo lẹ ti wá. Ẹ fara yín balẹ̀ sẹ́, ẹ fara yín balẹ̀. Ẹ kọ́kọ́ sọ òwú ibi tẹ́ ẹ ti wá, òwú ń bo. Mo ní òwú ilé, ẹ tún bẹ̀rẹ̀ pé òwú ti bo. Mo ní state wo òwú pọ̀, ti state bo lẹ ti wá. Ẹ yóò mọ òwú ni. Ní state wo? Ẹ fi ọ̀rọ̀ òwú sílẹ̀. So ẹ lè sọ̀rọ̀ state tẹ́ ti wá, ọmọ Fúlàní ẹ sọ̀rọ̀ state tẹ́ ti wá náà. Ẹ fi ọ̀rọ̀ òwú sílẹ̀, ẹ fi òwú sílẹ̀. Ní state wo lẹ ti wá, àní state wo lẹ ti wá bàbá mi ẹ sọ. Nínú àṣà Yorùbá tá a ti bẹ̀rẹ̀ ń sìn, nínú àṣà Yorùbá tẹ́ ń sọ fún mi ń sìn ni pé. Bàbá mo ní state wo lẹ ti wá, ẹ̀yin tó dùn sí fún gbogbo àgbáyé wọ́n fẹ́ gbọ́ yín, state wo lẹ ti wá ní Nàìjíríà wa yìí. Ọ̀ṣun. Àwọn Fúlàní nìkan ni ò ní state Ọ̀ṣun, ẹ kí oríkì ilé yín ní orí òwú yẹn ká gbọ́. Ẹjọ ṣẹ́rí gbogbo tẹ́ ń sọ yẹn. Bàbá tẹ́ ẹ bá ti lè kí oríkì ilé yín a máa drop yín, tẹ́ ẹ bá ti lè kí oríkì ìdílé yín a máa drop yín. Bàbá Darius kí ni kókò kọjá ṣe lókè. Ẹ ṣe jàre ẹjọ mo ní nínú àṣà Yorùbá tí ẹ̀yin kílèmù yẹn lèmi ti rí pé wọn kì í pe ẹni Yorùbá ò sáré búyàn. Yorùbá ní ẹ̀kọ́ gidi. Ẹ wá ní sùúrù ẹ jẹ́ ká jọ ní conversation. Aláwù ló ṣẹ̀ wá, Aláwù ṣẹ̀ wá ń bí òun la fi ń bú Aláwù. Kí ló ń ṣe ẹ̀yin? Olórí burúkú ni Aláwù tẹ́ ẹ rí yẹn, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ fún wa. Ẹ farabalẹ̀ ọ̀jọ̀gbọ́n níyìn náà. Bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n ni yín. So kí ni Allah kí ló fi ṣe yín, kí ni ká tó ṣe fún yín? Bẹ́ẹ̀ ni àti ẹjọ́ ẹ bá mute, ẹ jẹ́ kí n ṣàlàyé ohun tí Allah ṣe fún wa ní ilẹ̀ Yorùbá tó fi deserve ìpè àti èébú. Ẹni sùúrù bá mi, ẹ jẹ́ ká dá wọn lóhùn. Ọmọ ọkọ lóògùn ọmọ àlè, àwa ti mọ̀ pọ́ ọmọ àlè ni pé ọmọ Fúlàní náà ti fi sí position bí tó wà. A ní láti pọ́nlé, ṣùgbọ́n tó bá béèrè question ìsọ̀rọ̀ ní gbèsè, ẹ jẹ́ ká sọ nǹkan tí Allah ṣe. Allah jẹ́sì gidi, olúwa ilé Kaaba tí ó wà ní ilẹ̀ Lárúbáwá. Kò sí nǹkan tó pa wá pọ̀ pẹ̀lú ẹ̀ nílẹ̀ Yorùbá láti ọdún tó ti pẹ́. À ń jẹ, à ń mu, ilẹ̀ wa sàn fún wàrà àti fún oyin. Bí ata bá jábọ́ sílẹ̀ ó máa hù, tí tòmátò bá jábọ́ ó máa hù. Òjò ń rọ̀ lásìkò, à ń rí igi gẹdúgé nínú igbó tá a fi ń kọ́lé, à ń rí igi gẹdúgé tá a fi ń gbin àga, igi ìrókò ń hù nígbó, màhógánì ń dàgbà, òpèpè ń so, gbogbo nǹkan ló dá. Bá a bá gbin kaṣú a máa réso ẹ̀ka, ọ̀pẹ ń yọ epo ṣìkìnṣìkìn, òróró ẹ̀pà ń dà yọ́ níbo ibikíbi tá a bá lọ. Bá a gbin iṣu ata, bá a gbin àgbàdo á pọnmọ́. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé nílẹ̀ Yorùbá ló máa yọrí sí rere. Ilẹ̀ yìí wá dáa tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àti Fúlàní o àti Haúsá o, Egede, Ìgbèrà, Ìdánmọ̀, Urhobo, gbogbo wọn ló fẹ́ wá gbórí ilẹ̀ náà ṣe rere. Wọ́n kúrò ní Delta, wọ́n kúrò ní Benue, wọ́n kúrò ní Nasarawa, wọ́n wá sí gbogbo àgbègbè wa torí pé ilẹ̀ wa ló dáa jù láyé. Olódùmarè yìí sì ń rọ òjò fún wa. Àfi science and technology rọ òjò bíi ti Dubai àti Saudi Arabia. A ṣẹ̀ṣẹ̀ gbé iyọ̀ kásìndé ẹ̀sẹ̀ atmosphere kí òjò tó lè rọ̀ lọ́dọ̀ wa. A kì í pe òjò tá a bá ti bọ Ògún, tá a bọ Ṣàngó, tá a bọ Ọya, tá a bọ gbogbo àwọn òrìṣà wa nígbà tá a máa ń bọ wọn lọ́dọọdún. Oòrùn ò kì í ràn jù kó jó wa lára. A kì í ní kánsà, a kì í ní kankan. Bójò bá rọ̀ a lè mú omi òjò wa tí ò sì ní pa wá lára. Kò sí acid rain, kò sí kankan. Ṣàdédé ni Allah gbéra láti Saudi Arabia àtòun àtàwọn ẹmẹ̀wà ẹ̀ lórí Usman Dan Fodio àti gbogbo àwọn apanilẹ́kúnjayé ajagunbalẹ̀ náà ni ó yá nílẹ̀ Yorùbá. Wọ́n bá mú ẹ̀sìn burúkú yìí wá. Inú ìrẹ́pọ̀ tá a ti jọ ń gbé, a ti mọ Olódùmarè, a ti mọ Ọlọ́run ọba wa. A dẹ̀ pé ní méjì ẹyọkan la pé a mú Ọlọ́run ọba ti wa lẹ́yọkan. A sì ń bọ̀wọ̀ fún àwọn òrìṣà wa, à ń ṣe ìbọ fún wọn, à ń ṣe ìjẹ, à ń ṣe ìmu. Gbogbo kan wá ń lọ déédéé. Làláwù yìí bá dé, ló bá kó orí burúkú ẹ̀ wá láti Mẹ́kà, ló bá délé Áfíríkà. Ó dé sí Sudan, ó dé sí Mali, ó dé sí Algeria, ó dé sí Tunisia, ó dé sí Egypt. Bó ṣe ń pa kúkúrú ló ń pa gúngùn. Wọ́n wá dé sáàrin wa, wọ́n kọ̀ sí ìdàrúdàpọ̀. Wọ́n mú gbogbo àwọn bàbá wa àti ìyá wa, wọ́n kẹ̀yìn wọn síra. Wọ́n mú ọmọ, wọ́n kẹ̀yìn ẹ̀ sí bàbá. Wọ́n mú ìyá, wọ́n kẹ̀yìn ẹ̀ sí ọkọ. Wọ́n ní àfẹ̀sìn yìí nìkan. Wọ́n ní ẹni tí ò bá ti ṣe Islam, wọ́n ní kò tí ì mọ Ọlọ́run. Wọ́n nítorí Ọlọ́run ọba yẹn ni Allah. Ok. Àwọn àwọn àyíbáwò làwọn ṣe máa mọ̀. Wọ́n ní ẹ tó lè mọ̀, ẹ gbọ́dọ̀ kọ́kọ́ dedicate ọdún 12 kẹ́ ẹ fi kọ́ kéwú. Torí Allah yìí kò gbọ́ èdè Yorùbá, bẹ́ẹ̀ ni kò gbóyìnbó.
tẹ́ ẹ bá ti kọ́ èdè yìí tán ìgbà yẹn ni ẹ ṣẹ̀ṣẹ̀ máa mọ ẹni tó ń jẹ́ aláwù ha ok àwọn bàbá wa ní òkè àwọn fẹ́ mọ̀ torí pé wọ́n jẹ́ ẹni tó fẹ́ ní ìmọ̀ wọ́n ìbẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ yìí nìyẹn wọ́n wá kọ́ ẹ̀kọ́ yìí wọ́n sọra wọn di ọmọdé tí a fi sí di iṣẹ́ télọ̀ tó kọ́ iṣẹ́ télọ̀ fún odidi ọdún 12 tẹ̀síṣẹ́ wá sọ fún pé télọ̀ yẹn ò kì í ṣọ̀nà ẹ̀ ẹ mọ̀ pé ó máa dùn ó máa da sísẹ̀mù ẹ̀rú ìgbà tí wọ́n wá kọ́ nípa aláwù yìí wọ́n ti gba ẹ̀sìn yìí ọdún 12 wọ́n ti waste ẹ̀ lórí ẹ̀kọ́ ìmọ̀ tí ò wúlò fún wọn tí ò lè fa development bá ilẹ̀ wọn wọ́n wá rí pé báyìí sọnù sínú ẹ̀sìn yìí nìyẹn ṣùgbọ́n kò sí bí àgbàlagbà ara bó ṣe lè kọ́ ẹ̀kọ́ tó lè ní àgbọ́yé mọ́ láàrin ọdún 12 wọ́n ṣàn push forward wọ́n push forward wọ́n push forward wọ́n push forward ọdún wa ń gorí ọdún ó wá di pé àwọn ọmọ tán jẹ́ ọmọ kéékèèké ń tá bá ti sọ fọmọdé lọ́mọdé máa ń gbọ́ tán ti fi sí ìdí ẹ̀sìn yìí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀yìn rẹ̀ bá wa power tap ẹgbẹ́ láìpẹ́ ìdí 100k kí tó parí ọ̀rọ̀ mi ẹjọ́ now wọ́n ti wá mú wọn sí díẹ̀ sí i wọ́n wá bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ àwọn wá ń gbọ́ díẹ̀ ní àgbọ́yé ṣùgbọ́n tó bá ti ń béèrè ọ̀rọ̀ wọ́n sọ fún pé gbẹ́nu dákẹ́ awímọ̀ yẹun lọ́lọ́run kò ṣe é béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àṣeyọ́wù ni ọ̀rọ̀ ọlọ́run ni kùránì n tó dẹ̀ sọ síbẹ̀ yẹn kò ṣe é yí padà kò ṣe é question ẹ̀ tẹ́ gbọ́dọ̀ nírònú n tó bá ti kà nínú ìwé yẹn òun ni kò gbàgbọ́ ọdún wa ń gorí ọdún àwa rí i pé torí pé a ní ọmọlúwàbí nínú àwọn bàbá wa yẹn ò gba ẹ̀sìn yẹn ní àgbà tán tó bá ti ń di pé extremism ń wọlé àwọn bàbá yẹn máa sọ pé rárá o àwọn ò fẹ́ o ẹ̀sìn ò bá nǹkan wọn jẹ́ o ẹ̀sìn ò ní káwọn mọ́ ṣe dáadáa o àwọn ti lọ́mọlúwàbí nínú o àwọn ò lè gba ti eléyìí tẹ́ ń sọ yìí o akatakítí lélẹ́yìí o àwọn ò lè gba akatakítí láàyè o àìgbà akatakítí láàyè yìí òun ló fà á tí ẹ̀sìn Islam sì fi rí bó ṣe rí báyìí ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn tí wọ́n gba akatakítí láàyè bí ilẹ̀ Haúsá àwọn Fúlàní wọ́n fi ẹ̀sìn Islam wọ́n fi gba ìlú wọn wọ́n gba oko wọn wọ́n bá obìnrin wọn sùn wọ́n pa gbogbo ọba wọn wọ́n pa àwọn ìjòyè wọ́n da gbogbo system wọn rú wọ́n wá arabize wọn wọ́n take over ilẹ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn jà wọ́n ti pa gbogbo ìran Haúsá tán kò sí ìran Haúsá kan tó jẹ́ pé Haúsá lọ́kùnrin ó fẹ́ Haúsá lóbìnrin mọ́ ní ilẹ̀ Haúsá mọ́ ó ti di Haúsá Fúlàní wọ́n ti mú ẹ̀sìn wọ́n ti fi bà ayé wọn jẹ́ àwa wo ìlú Egypt àwọn èèyàn dúdú ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n dé ìlú Egypt wọ́n bà ìlú Egypt jẹ́ wọ́n pa gbogbo géńdé ọmọkùnrin tó wà ní Egypt wọ́n fún obìnrin wọn lóyún wọ́n bẹ̀rẹ̀ sí ní bí àràbò àwọn ará Tunisia ará Áfíríkà ni wọ́n wà ó lè rí èèyàn dúdú kan ní Tunisia mọ́ wọ́n ti di pupa wọ́n ti di òyìnbó wọ́n ti di àràbò wọ́n ti ṣe bẹ́ẹ̀ ní Morocco wọ́n ti ṣe bẹ́ẹ̀ ní Algeria recently nígbà tí Morocco wọ semi final ní World Cup Morocco fẹ́ máa sọ pé ògo yẹn ò kì í ṣe ògo Áfíríkà ẹ lọ ka news yẹn pé ògo ilẹ̀ àràbò ni pé Arab nation ni àwọn ò kì í ṣe Áfíríkà ṣùgbọ́n torí pé àrí àwọn ọ̀rọ̀gbọ́n dá òun ni wọ́n sì padà gbógo yẹn fún Áfíríkà torí pé wọ́n ti gbà pé àwọn ò kì í ṣe ara èèyàn dúdú o ara àràbò ni wọ́n. àwa wò pé ẹ̀sìn aláàyí ó ti ń kọ̀ sí ìpayín kéke ní ilẹ̀ Haúsá wọ́n ti pa Deborah Usmanu Buddha wọ́n ti sọ lókùpá láàrin ọjà wọ́n ti pa ilé wọ́n ti pa kí ló ń ṣẹlẹ̀ kí ló dé tí àwọn ti Yorùbá wa ò tí ì fi rí báyìí. àwa dig deeper pé àtẹ̀fẹ́ mọ̀ nípa aláwì ṣọ́lọ́run ti ẹ̀ ní torí mo ní àwọn ìbéèrè tí màá béèrè lọ́wọ́ yín tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ mi tán àwa wò pé òkè aláwì yìí ṣé òun lọ́lọ́run lóòótọ́ torí wọ́n ní Ọlọ́run yìí ló ní káwọn máa pa èèyàn fún blasphemy pé ẹni tó bá ti bú ànábì àwọn kan sọ lókùpá red line ni kò sẹ́ni tó lè ṣe igbá àwo àwa wò pé òkè àwa gbé Kùránì àwa bẹ̀rẹ̀ sí ní ká àwọn tó dẹ̀ ká láàrin wa kì í ṣe àwọn tí ò lọ lé kéwú ẹ̀mẹ́ bàbá àgbà nílé kéwú òun ló gba first ní wòlímọ̀ Jago Banks lọ́jọ́ wòlímọ̀ ẹ̀ gbogbo wa la wà ń bẹ̀ òun ló gbégbá orókè nínú àwọn tó mọ Kùránì kà jù àwa wo gbogbo nǹkan ya wò pé ọ̀rọ̀ yìí ó máa ń jọ bí kinní aláwọ̀ yóò máa farajọ Olódùmarè torí nílẹ̀ Yorùbá téèyàn bá jẹ́ ọlọ́ṣun tó bá ní òun fẹ́ tẹfá tó wá lọ tẹfá tó wá bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ babaláwo wọn ò ní nìkan lọ pa bẹ́yàn ká bá kò ní iṣẹ́ babaláwo tó ní oníṣàngó lòun fẹ́ máa ṣe wọn ò ní nìkan lọ pa ṣùgbọ́n ṣìgìdì aláwọ̀ ó ní pé tán bá ti fi ẹ̀sìn ilẹ̀ ṣe ní kápá wọn àwa dig deeper aka Alukoranu ìyẹn ìwé ìtàn Lárúbáwá tán gbé wá aka àdìtì ọlọ́kọ̀ ìyẹn àdìtì tán gbé kiri aka gbogbo oríṣiríṣi tẹ̀fsíìlì aka oríṣiríṣi gbogbo nǹkan tán gbé dání a rí pé èké lásán ni ẹni yóò farajọ Ọlọ́run Olódùmarè àwa ní òkè jẹ́ ká tẹ̀ gbé lágbéyẹ̀wò ǹjẹ́ Ọlọ́run Olódùmarè
ǹjẹ́ ó bímọ ok a lè sọ pé ọlọ́run olódùmarè bímọ torí pé nínú ifá tó jẹ́ ọ̀rọ̀ olódùmarè wọ́n sọ pé adífá fún kinní kan tí ń sọmọ bíbí olódùmarè adífá fún kinní kan tí ń sọmọ bíbí olódùmarè àdèmọ àwọn tó ń pè ní igba irúmọlẹ̀ olódùmarè máa ń pè wọ́n ní bí ọmọ òun bó tẹ̀ pé kì í sòun ló bí wọn ṣùgbọ́n igba irúmọlẹ̀ yìí olódùmarè ló dá wọn sílé ayé a rí oríṣiríṣi nǹkan a rí oríṣiríṣi ìtàn àwọn àdìpọ̀ olódùmarè ó possible kó bímọ ṣùgbọ́n kì í ṣọmọ ẹyọ kan àwa béèrè aláwo yín ṣó bímọ wọ́n ní kò bímọ o ẹnì kankan ò dẹ̀ bí àní òkè olódùmarè ń tiẹ̀ ó láwọn ọmọ àwọn èèyàn tó wá ẹlóhun ló dá gbogbo èèyàn àwa gbà pé olódùmarè ló dá wa ṣùgbọ́n ṣé aláwo yìí náà ló dá wọn lóhun ló dá àwọn èèyàn yìí ṣe ọmọ ẹ̀ wá ni wọ́n ní rárá wọn ní ẹrú ẹ̀ ni wọ́n olódùmarè ti wa kò ní ẹrú o ok àwa continue àwọn kírísítẹ̀nì ńkọ́ ṣọ́lọ́run ti yín bímọ wọn ló bímọ wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ọmọ kan ṣoṣo ni ọmọ kan ṣoṣo ló bí wọ́n ní jésù lórúkọ ọmọ yẹn ok àwa ní ẹ̀yin mùsùlùmí ńkọ́ ṣé ẹ mọ jésù wọ́n láwọn ọmọ jésù wọ́n ní bọ̀ kì í ṣe ọmọ ọlọ́run á jẹ́ pé aláwo gan ò kì í ṣe yáwé nìyẹn wọ́n tún ti yàtọ̀ síra o ó mì pé àtàláwo àti yáwé o sítórì wọn ó takora wọn ò dẹ̀ kì í ṣe olódùmarè ok ọmọ bíbí ọlọ́run yìí ibo ló wà wọn ló ti kú wọn ló kú fún ẹ̀ṣẹ̀ aráyé ẹ̀yin mùsùlùmí ńkọ́ ṣé wọ́n ní aláwo wọ́n ní ìránṣẹ́ ọlọ́run táwọn ni o ìránṣẹ́ aláwo ni o wọ́n ní kò dẹ̀ kú wọ́n ní ajẹ́ káwọn èèyàn rí bíi pé ó kú ni wọ́n ní ó ti fò lọ àwa wò pé ìtàn àwọn àtọ̀húnrìnwá yìí kò máa jọ ìtàn olódùmarè ti wà ẹnìkan lòun bímọ ó lòun fọmọ tẹ̀hún ṣètùtù fún ẹ̀ṣẹ̀ aráyé aláwo lòun ò bímọ ó ní àmọ́ òun lòun rán Ìsá wá ok báwo náà ṣe bí Ìsá ẹnìkan ní wọn jùbílù ó ràgàbò Màríà bímọ ẹ̀yin ńkọ́ wọ́n ní aláwo fẹ́ atẹ́gùn sí inú òbò Màríà wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe bímọ olódùmarè tiwa ò kì í wo òbò olóbò nílẹ̀ Yorùbá kò dẹ̀ kì í fẹ́ atẹ́gùn sábẹ́ alábẹ́ a jẹ́ pé olódùmarè yìí ó yàtọ̀ sí aláwo a wá bẹ̀rẹ̀ sí dig deeper ok àwọn kìrìsìtẹ́nì yìí ta ló dá wọn wọ́n ní aláwo ni ẹ̀sìn wọn yìí kọ́ wọ́n ní Ìsá ni wọ́n fi rán wọ́n ní òun dẹ̀ ní ìránṣẹ́ tiwọn wọ́n ní ṣùgbọ́n ẹ̀sìn Islam nìkan ni ẹ̀sìn tí aláwo tẹ́wọ́ gbà àbá yín jiyàn ẹ̀sìn Islam nìkan ni aláwo tẹ́wọ́ gbà bọ́ ẹ̀sìn Islam ò kan olódùmarè nígbà tá a béèrè olódùmarè ṣé wọ́n dá ẹ̀sìn olódùmarè lóun ò lẹ́sìn o ó ní gbogbo èèyàn tóun ti dá ó lóun lòun dá àṣà àti ìṣe tiwọn fún àwọn Fúlàní ń sin àwọn Lárúbáwá wọ́n ń sin òkúta ṣìgìdì Anjara Aswad láti ọdún tó ti pẹ́ wọ́n ń forí balẹ̀ fún tókúta kan bá lọ wọ́n gbókúta míì wá wọ́n á pa ẹ̀jẹ̀ àgbò àtẹ̀jẹ̀ àgùntàn wọ́n fi ra òkúta wọn yìí wọ́n ti ń ṣe lọ́jọ́ tó ti pẹ́ Mọ̀ọ́mọ̀dù bá wọn ṣe fún odidi 40 years ló fi bá wọn ṣe tó mọ gbogbo àṣà àti ìṣe ilé yẹn ìgbà tó dẹ̀ máa gba iṣẹ́ òjíṣẹ́ ikú ayákìlà tó gbà nígbà tó pé 40 years kò pa gbogbo àṣà yẹn run kò sí ẹyọ kan tó parun bẹ́ẹ̀ kò sí ẹyọ kan báyìí tó parun àtòkúta tẹ́ ń lá o ẹ̀ṣin ńlá àti òkúta tẹ́ ń tàwáàfù ẹ̀ṣin ń tàwáàfù ẹ̀ àgbò tẹ́ ń pa wọ́n ṣì ń pa irun yín tó ń gé irun abẹ́ yín irun abíyá yín àti irun orí yín tẹ́ ń fa ẹ̀ṣin ń pa ariwo bíi ti wèrè tẹ́ ń pa làbáyíká maríàyà ẹ̀ṣin ń pa òkò tẹ́ ń sọ kiri bíi wèrè ló ń sọkò ẹ̀ṣin ń sọ òkò ń di òní olónìí kò dẹ̀ sí gbogbo nǹkan yìí nílẹ̀ Yorùbá kò sí òrìṣà tá à ń bọ tá à ń sọ òkò fún kò sígbà tá à ń sọdún ní Nàìjíríà tá à ń sọ òkò lura wa àbí tá à ń sọ òkò lu àṣetánì àṣà yóò bá àṣà Olódùmarè táwa mọ̀ ń bí mu kò sí orò tá à ń ṣe tá à ń yíká òkúta nílẹ̀ Yorùbá a máa ń tẹfá tá a máa ń pakájà o àwọn èèyàn máa ń pakájà aṣọ funfun a dẹ̀ rí nínú àṣà àwọn ọmọ Indian a rí nínú àṣà àwọn ọmọ Júù àwọn ará àràbù náà wọ́n dẹ̀ tún ní tá a bá ń ṣe orò wọn tá a bá ń ṣe orò fọ́ba nílẹ̀ Yorùbá bá ṣe ń pakájà yẹn náà ni wọ́n máa ń pakájà fọ́ba nígbà tá a máa fẹ́ jẹ ọba ní inú pẹ̀bí gbogbo àṣà yẹn lè jẹ́ àṣà tó jẹ́ general àṣà láti bìkan sí bìkan ṣùgbọ́n gbogbo àṣà ká máa sọ̀kúta ká máa pariwo làbáyíká àárín yẹn nílẹ̀ Yorùbá gbogbo atrocity yìí òun ni Allah commit kò wá dúró ń bẹ̀ ó ní ọmọ ẹnu ọmú ó ní ẹ lè fi fọ́kọ bókù yín bá kú ẹ lè bá sùn ọmọ yín ọmọ alágbàtọ́ tẹ́ ẹ gbàtọ́ ẹ lè báyàwó ẹ̀ sùn ẹ lè gbàyàwó ẹ̀ ó ní kò sí gbogbo ẹni tó bá ti gba ẹ̀sìn tòun ẹgbẹ́ ogun tí wọ́n ẹ máa bá wọn jà Olódùmarè ò dẹ̀ ní káwa bá anybody jà Ìfọ̀n àtàwọn Ìlóbù wọ́n jà lé orí ọ̀rọ̀ ilẹ̀ recently ilẹ̀ ni wọ́n ń jà lé kò sí ẹnìkan nínú wọn tó dìde tó ní pé Olódùmarè ló rán òun kóun lọ bá àwọn ará Ìlóbù jà àwọn Ìbàdàn àti ìlú kan wọ́n ti jà àwọn Èkìtì wọ́n ti bá àwọn ará Ìlọrin jà èèyàn power tap ẹgbẹ́ láàbí 100k
at the end of everything my brother kò sí ẹni tó sọ pé Olódùmarè ló rán òun kóun lọ bá àwọn èèyàn jà ìwà Olódùmarè ó wá yàtọ̀ pátápátá sí ìwà Allahu àṣírí Allahu wá tú sí wa lọ́wọ́ àwa rí pé ẹni yóò ṣe é bá ṣe kò ṣe é bá rìn àwọn èèyàn tó dẹ̀ ti mọ òtítọ́ nípa nǹkan ibi tí Allahu àti Muhammadu èyí tí wọ́n ṣe olórí burúkú nìkan nínú ọmọ Yorùbá ló máa tẹ̀lé Allahu olórí burúkú táyé ti bàjẹ́ tí ò lè ṣoríire inú ayé mọ́ nìkan ló máa gbọ́ gbogbo itú tí Allahu àti Muhammadu pa tó máa wá lóun fẹ́ máa tẹ̀lé pé irú ẹni lòun fẹ́ máa tẹ̀lé àwo ìránṣẹ́ yín látòkè délẹ̀ a rí pé kò sí àwòkọ́ṣe kan tí a lè tẹ̀lé nínú ìrìn àjò ayé ẹ̀ ti bàjẹ́ ó bayé jẹ́ ó fi ọ̀run ṣe jẹ́ ni májèlé ló pa á gbogbo ọmọ tó bí wọ́n lójú ẹ̀ ni kò wá sí ìkàtà lè fi fọlá ẹ̀ tọrọ kí wá ló kù tá a fẹ́ ṣe àwọn a rí pé ká tún máa dig deeper bá ṣe ń wọnú Kùránì tá a wọnú àdìtì láàrin gbogbo ibi tó ń ṣe ká wá fi wọ́n lẹ̀ bọ́n ṣe ń ṣe nílẹ̀ Haúsá wọ́n ti sọ̀sídìí ilẹ̀ Mali wọ́n ti ń para wọn nílùú Sudan ṣé ká wá fi wọ́n lẹ̀ ká wá máa bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ni òun la fi rí pé la fi jáde síta a sọ pé ẹ̀yin èèyàn wá o láti òní lọ o ẹni tí ò bá ti gbọ́ kó mọ̀ pé Olódùmarè kò kí ń ṣe Allahu ṣìgìdì ilé Káàbà tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ tó ní etí tí ò lè gbọ́ràn tó ní imú tí ò lè gbóòórùn òun ni Allahu tó bá yẹ pé Allahu ó jẹ́ Ọlọ́run Olódùmarè ni tó dẹ̀ jẹ́ pé òun là ń pè ní olórí burúkú láti ọjọ́ yìí ó yẹ kó ti pa MS Baba kó ti mú Àkànní ẹlẹ́bọ kó ti pa Àkànbí ọlọ́ba kó ti mú Yago Banks kó ti fà lẹ́kùn tu àbí kó ti káwọn ẹyẹ tán sọ pé ó wá protect Káàbà kán ti wá yọ ojú Jágò jẹ kán ti fa MS Baba nírun tu torí pé Allahu ni ọba tó lágbára jùlọ kò dẹ̀ sí ẹnìkan tí Allahu dáríjì gbogbo àwọn tó gbógun ti ẹ̀sìn ẹ̀ ń ṣe ni wọ́n pa wọ́n nípa ìsìnkú Allahu yóò pààyàn rí ṣùgbọ́n ó máa ń rán àwọn èèyàn kan lọ pààyàn tó bá pé wá lágbára bí ẹ ṣe tó ní bó ṣe tó ní ó yẹ kó ti rán àwọn ẹyẹ kan wá yọ ojú wa jẹ ṣùgbọ́n a rí pé Allahu yìí òfútù fẹ́ tẹ̀ ni orúkọ ẹ̀ ò lè ṣàìṣà ná àwọn DSS wọ́n ní agbára ju Allahu lọ ọlọ́pàá local police ó ní agbára ju Allahu lọ Allahu ti ṣe òfò ó ti kó àgbákò ẹgbẹ̀dẹ̀ 100k ẹ bá wa power tap kí n lè gbẹnu dákẹ́ Allahu ti ṣe àgbákò nílẹ̀ Yorùbá Allahu ti kó àbùkù ní ilẹ̀ Yorùbá ẹkàn gbé láàfin ẹdí 100k kí n lè dákẹ́ àwọn ọlọ́pàá àwọn ọlọ́dẹ àwọn security ìlú ẹ ti mute wọ́n ṣe oríire ju Allahu lọ wọ́n ní agbára ju Allahu lọ igi tó dúró condom tí a lò kù tá a dump sínú tọ́ílẹ̀tì tí a bá ṣe táwa sáyẹ̀nsì bá ṣe gbé wọnú lab a ṣe lè yọ spermatozoa tó wà nínú condom yẹn ká save ẹ̀ ká store ẹ̀ sí under nitrogen kó dẹ̀ ṣe produce ọmọ condom tá a ti lò tá a jù dànù ó wúlò ju Allahu lọ tẹ́ ẹ bá ṣe mú condom tẹ́ bá nílẹ̀ ẹlẹ̀ tí àwọn sẹ́ẹ̀sì spermatozoa yẹn ò bá ti kú tá a bá ṣe store ẹ̀ a ṣe lè produce odidi èèyàn ń bẹ̀ Allahu lè produce nǹkankan àfi kó ba nǹkan jẹ́ gbogbo ìlú tí Allahu wọ̀ ṣe ni Allahu báyé wọn jẹ́ ń bẹ̀ ìdí tá a fi sọ fún yín ni pé olórí burúkú ni Allahu ti ṣe òfò ó ti kó àgbákò nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń propagate tẹ́tẹ́ jẹ́ ọmọ Fúlàní òfò náà lẹ́dẹ̀ máa ṣe ẹ̀ṣẹ̀un tẹ́ gbé wa 100k nítorí náà ètò wa ń bí kò ń ṣe fún rú ẹ̀yin tẹ́lẹ̀ wá ní òwú ilé tí a mọ̀ bí tí òwú ilé wà ní Ọ̀ṣun lẹ́gbẹ̀ẹ́ Ìwó àwọn ọmọ Yorùbá ojúlówó la ń ṣe ètò torí ẹ̀ so a pé Fúlàní kó wá bá wa dáhùn sí ẹ lè wá bí ká máa sọ rádaràdà fún wa nípa àṣà wa àti àṣà ilẹ̀ wa nǹkan tá à ń ṣe nǹkan tí a kì í ṣe ohun tí Yorùbá kọ́ wa ìwà ọmọlúwàbí ẹ̀yin kọ́ lẹ fẹ́ kọ́ wa torí àti níwà ọmọlúwàbí wa kẹ́ ẹ tó gbé ẹ̀sìn òfò àti Allahu yín dé mo sọ èyí mo gbẹnu dúró ná Allahu ó máa ṣe òfò ni olórí burúkú ni Allahu olórí burúkú sì ni àwọn tó ń ṣe ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá ẹ ṣé. Bàbá Darius ẹ ṣe sùúrù. ẹjọ mo ní sùúrù fún pàtó wọn sọ̀rọ̀ so ẹ bá ní sùúrù fẹmi náà ẹjọ tó so ẹ lo almost minutes. a ní kẹ́ ẹ ní sùúrù náà Bàbá Darius ẹ ṣe sùúrù náà. mo fẹ́ tún ní láyé láfta 20 minutes tẹ́bí ń sọ̀rọ̀. ẹ̀yin náà ló kàn ẹ̀yin náà lè máa sọ̀rọ̀ ǹsìn ẹ jẹ́ ká kí bàbá wa tó ń bá wa sọ̀rọ̀ lọ́gbọ́n ẹ ṣeun bàbá àkànní kò ní tán bẹ́ẹ̀ o èdè àwọn kò ní jẹ́ kọ́pọlọ yín dàbí tàwọn mùsùlùmí o ẹ ṣe gan ni bàbá mi. Bàbá Darius kẹ́ tó continue ọ̀rọ̀ yín ẹ jọ ẹ sọ dáadáa márùn-ún tí Allah ṣe fún wa nílẹ̀ Yorùbá fún wa kẹ́ wá defend nǹkan tó sọ yẹn ẹ ṣe. kí n tó lè defend nǹkan tí kí n tó lè dáhùn nǹkan tí ẹ béèrè yẹn so màá kọ́ sọ nǹkan tí wọ́n kọ́ sọ yẹn náà so àwọn àjọ farabalẹ̀ jọ fi òye wò ipe ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ṣé òótọ́ ọ̀rọ̀ ni. aláwọ̀kọ́ ni pé ẹni tí ọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ kan mi ò kọ́ tí yín mo mú ti pátápátá fún yín ní tẹ́bi sọ̀rọ̀ yín tán ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pa ẹ̀
Ọlọ́run ni o. ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ sílámù tó ń bì kí lẹ fẹ́ sọ ń pa tán sọ ṣé mọ̀ kankan pa èmi ọ̀rọ̀ sílámù nìkan lẹ lè sọ fún wa ń bì báyìí bá mi ètò láyé ẹjẹ́ kan sọ̀rọ̀ ó yẹ ẹ gbóhùn sókè bàbá Dárò tẹ́ sọ̀rọ̀ à ń gbọ́ yín gbogbo lé ń gbọ́ yín. tá má di fíìmù àwọn ẹ farabalẹ̀ kí má di ẹ fíìmù jẹ́ ta ni. ẹ má fún wa lóhùn yẹn ètò bàbá láyé yẹn ní sùúrù. ètò láyé ẹbí ò ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ ẹ jọ ẹ fún wọn nìyẹn so à ń gbọ́ yín wọ́n fẹ́ ṣe dáwà fún wa ni so dábàá ìtìrìpọ́n ti fẹ́ ṣe dáwà fún wa a máa gbé fásì ọ̀rọ̀ kùránì ẹyọ kan tí Allah sọ à á gbé jáde wọ́n wá fi kùránì yẹn wọ́n á fi ṣe dáwà fún wa bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ ẹ ṣe. ok aláàkọ́ ni pé ọmọ ẹ̀dá ènìyàn tí Ọlọ́run bá Allah tó dá ó dá pẹ̀lú ọpọlọ ni ó lè dá pẹ̀lú ọpọlọ yìí dẹ̀ ní ó ní tó bá fẹ́ dá Ọlọ́run bá rẹ̀ mọ̀ ó kọ́ lọ́nà tí a fi dá Ọlọ́run bá rẹ̀ mọ̀ ṣùgbọ́n ìyà ẹni ló jẹ́ wípé kárí àwọn kan kí wọ́n má lè mọ ìyàtọ̀ láàrin àṣà ìṣe àti ẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn kan bẹ́ ṣe ń kílè mọ̀ wípé ìṣe àti àṣà nílẹ̀ Yorùbá ò ní ẹ̀sìn wọ́n dẹ̀ gbà wípé nígbà tí àwọn bá fẹ́ tójò bá rọ̀ tí àwọn ní láti lọ bọ àwọn òòṣà so àwọn òòṣà tí wọ́n ń bọ yẹn wọ́n gbà yí pé ẹ̀sìn làwọn ń ṣe yẹn so Islam ló jẹ́ kí ọmọ ẹ̀dá ènìyàn ló jẹ́ kí ó ní ìròrí kó dẹ̀ rórí dáadáa Islam wá rèé Islam jẹ́ ẹ̀sìn kan tó yẹ pé anabi tí ó rán tí ń ṣe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo gbà tá a bá sọ pé anabi wa Muhammad a ṣe àdúrà fún a sọ pé sallallahu alayhi wa sallam ìtumọ̀ ẹ̀ ní wípé kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá. kí ìnira àti orí burúkú máa bá tó bá wà. èmi ò ẹ fara yín balẹ̀ èmi ò tí ì rí ibi wọn dárúkọ pé Ògún kí àlàáfíà máa bá mi ò tí ì rí tàbí kí wọ́n sọ pé ọya kíní kan nígbà tó wà láyé àti láti gbàdúrà àlàáfíà fún wọn. mi ò interrupt yín gbàtẹ́ ń sọ̀rọ̀ I spend almost 20 minutes so mi interrupt yín so ẹ máa sọ̀rọ̀ mi lọ so mi ò rí ibi tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ rí so anabi tiwa Muhammad tọ́lọ̀ rán sí wa sallallahu alaihi wasallam àtàwọn tó síwájú rẹ̀ gbogbo wọn pátá tó ti dárúkọ wọn à á ṣàdúrà fún wọn torí pé ẹnu àdúrà ni wọn so èmi ò mọ̀ àbí tí wọ́n máa kí Ògún wọn á ní kinní kan tí wọ́n máa kí olómi ńlẹ́fẹ̀jẹ̀wẹ̀ òṣè kinní kan èso olówó onílé oríta oníkinní kan wọ́n sábà kí àwọn tí wọ́n ń sìn yẹn tán láwọn ò sìn wọ́n pé àwọn kan ń bọ́ wọn ni sọ pé Yorùbá ò lẹ́sìn but wọ́n dẹ̀ ń sìn wọ́n sin Ṣàngó wọ́n sin Ọya wọ́n sin gbogbo tí wọ́n sin yẹn so wọ́n ní kò ń ṣẹ̀sìn so Ànábì wa Muhammad yìí tọ́lọ̀ wa rán sí gbogbo ayé yìí ìgbà tọ́lọ̀ wọn bá rán ó máa báwo èèyàn nílùú Mọ́kà tọ́lọ̀ ti rán ó ní nǹkan táwọn ará Mọ́kà tí wọ́n ń ṣe ń gbà yẹn. ẹ jọ bàbá mi ẹ jẹ́ ká go straight to the point bàbá mi bàbá dáwà tọmọ Fúlàní ṣe fún wa ẹ̀mí rúpa ní ìdẹ ẹ jẹ́ ká go straight to the point ẹ gbé àyà yẹn wá ká máa bá àyà wọn lọ aago kan tó fẹ́ lu ẹjọ́. Ọlọ́run ni o afẹ́ kírun láago méje ẹjọ́. ẹjọ́ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ ẹ máa bá àyà lọ gbogbo dáwà yìí o sì kò tó fẹ́ dà fún wa lẹ̀ yòókù ẹjọ́. ẹ fara yín balẹ̀ ẹ mẹ́sàn-án bá wa gbé sí sókè ẹjọ́. ẹ fara yín balẹ̀ ẹ bá wa gbé jáde. ẹ fara balẹ̀ ẹ fara balẹ̀. dáwà gbogbo kọ́tà sí mi tẹ́lẹ̀ ní ó ń jó yín lára ní náà ọjọ́ òlẹ̀ ṣàdúrà fún Ògún àbí Ọya àbí Ọbàtálá rí. àbẹ̀ ògùn àtọ̀yà àbọ̀ pè yín ni ó yá ẹ bá wa ka àyà yìí ẹ bá wa ka ẹ bá wa tù. irọ́ ká tó máa ka á lẹ̀ bá máa. ẹ ti rẹ́ẹ̀dì láti sọ̀kalẹ̀ nìyẹn o ẹ ti rẹ́ẹ̀dì láti sọ̀kalẹ̀. irọ́. náà àkùnrin rẹ̀ bọ̀ àfà tẹ́ bá ń gbọ́ mi dáadáa àfà ìṣe sùúrù. ẹni sùúrù nínú àṣà Yorùbá kò sí náà àgbà yìí pé Yorùbá máa ń ṣe òdòdó àfi ṣe kínní Yorùbá ò kì í ṣe ìgbìmọ̀. ẹni tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ àṣà Yorùbá ó níbi tẹ́ máa lọ. I spend almost 20 minutes. èmi ò tí ì lọ 5 minutes. mínítì àmọ́ fún ẹ bí àwa la ní pílátọ́ọ̀mù bí ìwọ kọ́ ló máa yàn fún àwa la máa yàn fún ẹ. nǹkan tá à ń ṣe bí nǹkan tẹ́tẹ́ platform mi sì yóò túmọ̀ sí pé ẹ lè ṣe àbòsí ẹ lè ṣe òdòdó. Mr. Darus ẹ máa gbọ́ nǹkan tá à ń ṣe bí ni pé láti tọ́ ṣé ń gbọ́ mi Mr. Darus ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín. ọ̀rọ̀ nǹkan tá à ń ṣe bí láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé olórí burúkú ni Allah kò tẹ̀ kí n ṣe Ọlọ́run Olódùmarè tó tiwa ṣe understand a máa ń fún wọn ní reasons lẹ́nu ìbàdí kí ló dé tẹ̀ fi kọ́ sọ pé olórí burúkú ni Allah ṣe bí Allah náà lọ́lọ́run a máa àìrọ́
ọlọ́run yàtọ̀ sí Allah tẹ́ bá wo nǹkan tó wà lójú screen tẹ́lẹ̀ tí mo gbé síbẹ̀ wọ́n dìde kọ́ sílẹ̀ pé Allah mo ti gbọ́ yìí now nísìnyí nǹkan tá a ní láti ṣe nǹkan tá ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù mo ti gbọ́ yín ẹ̀yin lẹ sọ pé Allah ló dá gbogbo ayé torí wípé wọ́n kọ sínú ìwé fún yín ẹ̀dẹ̀ gba ìwé yẹn gbọ́ èmi náà níwèé kan bí tó sọ wípé ọ̀tọ̀ ni nǹkan tó dá gbogbo ayé kò kì í ṣàlá so tẹ́ ẹ bá gba ìwé yẹn náà gbọ́ tẹ́ ẹ bá dẹ́ gbàgbọ́ ẹ̀yin lẹ́mọ̀ according to the Arabs Allah ló dá gbogbo ayé according to àwa Yorùbá kò kì í ṣàlá according to the Chinese ọ̀tọ̀ ni nǹkan tó dá gbogbo ayé ṣẹ́rí pé ó yàtọ̀ síra wọn ẹ̀yin fẹ́ force Allah lé wa lórí náà ayé sọ pé ó yàtọ̀ síra wọn nǹkan tá a fẹ́ ṣe ń sìn ni pé ọ̀rọ̀ Allah tẹ̀sẹ̀ pé ó dá gbogbo ayé yìí afẹ́ bẹ́ẹ̀ ṣe wọ́n ìtẹ́yìn jẹ́ ọ̀jọ̀gbọ́n yìí ẹ bá wa ka áyà tó wà lójú screen yìí kẹ ẹ wá fi ṣe wáàsí fún wa ipe òkè ẹ wúrira yín bíi ẹ wà lágbo wáàsí ẹ wá fẹ́ ṣe dáwà fún wa pé Islam lọ́nà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tá Allah sọ nínú alukuran yìí Quran chapter 58 verse 22 kí ni nǹkan tó sọ ó sọ pé ká ṣe báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa ṣe báyìí ẹ ṣe ti understand bó tilẹ̀ jẹ́ pé sọ pé wọ́n rán ànábì sí yín bọ̀ nínú Quran àwọn lárúbáwá ni wọ́n rán ànábì sí mi ìwà mọ̀ bóyá ọmọ lárúbáwá lẹ́yìn bọ̀ tẹ̀yẹ́ ká fàárín yẹn lẹ̀ ẹ fi áyà yìí ẹ fi ṣe dáwà fún wa nísìnyí tẹ́ bá ti tàn máì kò ju yẹn lẹ má wùjẹ́ ká waste time ẹ ṣe àwọn èèyàn wà á sáré tán fẹ́ wọlé ó yẹ tàn máì kẹfì kẹ́ka Quran kẹfì kẹ́ka. ẹ jọ aláàkọ́ ni pé mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ kọ́ ti ọ̀rọ̀ mi ẹ ní ẹ̀fẹ́ kí n sọ̀rọ̀ torí pé mo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn sọ ọ̀rọ̀ ìgbé òrìṣà ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lè sọ ó dẹ̀ ní platform tó ti ń sọ tẹ́ ẹ farabalẹ̀ sà ẹ fi ara balẹ̀ sẹ́ àwa la ní platform nǹkan tá à ń ṣe ń bí ni kẹ́ ẹ follow tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá tẹ́ fẹ́ mọ̀ àwọn nǹkan tí ẹ mọ̀ àwa ń sọ fún yín pé ìbọ ó yàtọ̀ sí ìsìn tẹ́ bá fẹ́ béèrè ìyàtọ̀ láàrin ìbọ ẹ lọ sọ́dọ̀ Orin Fọlámi wọ́n ṣàlàyé fún yín ẹ lọ sọ́dọ̀ Apàṣẹ Ifá wọ́n ṣàlàyé àwọn platforms tẹ́ lè lọ ó pọ̀ bẹ́ẹ̀ wọ́n á ṣàlàyé fún yín but ní orí ibi tẹ́ ẹ wà yìí ní ibi tẹ́ ẹ tún sí yìí tẹ́ ẹ wọlé sí yàrá yìí nǹkan tá à ń ṣe ń bí ni pé a máa ń tú Allah Quran Islam a máa ń tú palẹ̀ à ń sọ fáwọn èèyàn pé olórí burúkú ni Allah Islam ẹgbẹ́ òkùnkùn ni Muhammadu ẹni òfo ni olórí burúkú ni òun ló dá wàhálà alẹ́ sínú ayé òun ló gba ọpọlọ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí kò jẹ́ kẹ́ ẹ lè dá ronú ìwé ló wá ń ronú fún yín ìwé tí wọ́n kọ tó yẹ pé àwọn Chinese ló print yẹ wọ́n wá ń fún yín ní template ìgbé báyìí ní kẹ́ ṣe máa ronú tẹ́ bá ti fẹ́ ronú sábà bí ẹ gbọ́dọ̀ padà ìwé yẹn máa pe ọpọlọ yín padà pé no má lọ síbẹ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ẹ ká rò báyìí ìwé yẹn ló sọ fún yín pé Allah ẹyọ kan ni kò bímọ wọn ò dẹ̀ bí kò dẹ̀ sẹ́ni kankan tó jọ ìwé ló ń ṣàlàyé fún yín ṣe understand na ìwé yẹn náà la wá gbé fún yín pé kẹ́ ẹ kà kẹ́ ẹ fi ṣe dáwà fún wa kò yẹ kó le náà kò yẹ kó le Allah ẹ proof wa ń bí pé Allah yẹn lọ lọ́hùn òun ni ẹ ka Quran yìí kẹ́ fi ṣe dáwà fún wa ó tán. ok mi ò rí ṣẹ́rí aláàkọ́ mi ò rí tí ẹ ṣòfò mi so ẹ pé Quran yẹn náà ẹ pé ṣe ní Quran lọ́dọ̀ yín ṣe ní Quran lọ́dọ̀ yín. lágbára Ọlọ́run. ó yẹ ṣí Quran chapter 58 Suratul Mujadala Quran 58 okay. verse 22 òun náà ni last verse. okay. Just 1 minute. Ìjọba àpáwátà. Ẹ ṣáà wà pé ẹ ṣe òjòrò so mi ìdẹ́ni ẹ̀ máa sọ. Ẹ bá ṣí Suratul Mujadila kẹ́ bá wa ka last verse. Òjò tẹ́ ṣe ní pé nǹkan tí ẹni tó sọ̀ lára ọkọ yẹn tó sọ yẹn. Ẹni tó sọ̀ lára ọkọ yẹn fílẹ̀ ara wa ní bá a ṣe ń ṣe ètò wá gbìdì yẹn. Tó sọ yẹn o. Nǹkan tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ ó yẹ ká Quran yìí kẹ́ ṣàlàyé fún wa. Tí ó bá rí bẹ́ẹ̀ Quran yìí inú Quran yìí la máa ti mọ̀. Ṣé bẹ́ẹ̀ fẹ́ defend Allah ni? Ẹ yẹ fi Quran defend Allah. Ẹjọ èmi sáré ìdájà lẹ́gbẹ̀ẹ́ àbí. Bẹ́ẹ̀ ni last verse bẹ́ẹ̀ ni. Látàjídé kọ́ ọmọ náà àbí jíjẹ́ ọmọ Quran. Ṣé ó dàgbọ́n ká fún yín? Òun náà ni à ń gbọ́. Ẹ ṣe. Ọlọ́run sọ wípé Allah sọ wípé sá Allah ní kẹ́ lù sáà ẹ má bínú ẹ jọ̀ọ́ a kì í fẹ́ kí àwọn èèyàn wà confused ní ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀ sọ̀rọ̀ Allah lọ́dọ̀ yín ni Allah tó bá fẹ́ ka Quran yẹn ní Allah sọ pé. Okay. Allah subhanahu wa ta'ala pé látàjídù ọba ìfarabalẹ̀ irú àwọn èèyàn orílẹ̀ báyìí látàjídù qawman ó ní ìrẹ́ ànábì ò ní rí àwọn èèyàn kan yu'minuna billah tí wọ́n gba Ọlọ́run máa gbọ́ wal yawmil akhiri àti ọjọ́ ẹ̀san yuwaduna man hadda Allaha wa rasulahu tí ò ní rí ẹni tó bá gbọ́ Ọlọ́run máa gbọ́ àtọ́jọ́ kẹyìn gbọ́. tó bá gba alágbọ́sà ẹ máa sọ ẹjọ́ Mr. ẹjọ́ mi fẹ́ máa interject yín ẹ tún kí ní bó ṣe wà ń bẹ̀ wọ́n ò kí ń translate orúkọ
tẹ́ ẹ bá ń ẹni jẹ́ sùúrù ẹ ṣe sùúrù ẹjọ ẹ gbọ́ mi yé tẹ́ ẹ bá ń jẹ́ darut ní nàìjíríà tó yẹ pé nǹkan tó wà lórí passport yìí nìyẹn tẹ́ ẹ bá dé Chinese ní China wọn ò lè translate orúkọ yín sí nǹkan mi ò darut náà ni o ṣe get tá a bá gbé Ọlọ́run Olódùmarè kúrò ní ọ̀dọ̀ wa tá a bá gbé lọ sí Saudi wọn ò lè translate ẹ̀ sí Allah kò jọra wọn o tẹ́ ẹ bá dé Saudi ẹ lè pe Allah wọn ẹ lè pé fún Ọlọ́run wọn máa sọ orí yín kalẹ̀ ni o. ṣé Olódùmarè àti Ọlọ́run ẹ má waste time wa sà ẹ ka kínní Allah ní kẹ́ ẹ lò Allah ló wà ń bẹ̀ billahi Allah ló wà ń bẹ̀ kò ń ṣe bí Olódùmarè ṣe get so ya ẹka kínní Allah ní kẹ́ ẹ lò kò ní séyàn kan tó gbàgbọ́ nínú Allah bó ṣe wà ń bẹ̀ nìyẹn tá a bá gbé English Quran wa nǹkan tẹ́ máa bá ń bẹ̀ ni tá a bá gbé Yorùbá Quran wa nǹkan tẹ́ máa bá ń bẹ̀ ni kí ló tẹ́ wá ń tú Allah sọ lọ́n ẹ má dorí àwọn èèyàn rú náà ó yẹ ká kí ní òkè jù ẹ máa náà ìgbà pé Allah lọ́lọ́run Allah kò ń ṣe Ọlọ́run ni kò ń ṣe Ọlọ́run ẹ máa ṣe máa ẹ kúrò bẹ́ẹ̀ kì í ṣe bá gbà kò kí ń ṣe nǹkan tó sọ fún yín láti kékeré lẹ sì gbé sórí kò kí ń ṣe ẹ ká kí ní ìkẹ́ tu. ẹ fọra yín balẹ̀ tí wàá gbọ́ fẹ́ ká sọ̀rọ̀ nípa Allah a máa sọ̀rọ̀ nípa yẹn bọ́ ẹ jẹ́ ká parí ilé ìtàn náà. So Allah subhanahu wa ta'ala wọ́n sọ wípé ó ní ẹ ò ní rí ẹni tó máa gbà tó máa nígbàgbọ́ nípa Allah àti ọgbà àlìkìyámà tí yóò wá máa ṣe ọ̀rẹ́ pẹ̀lú ẹni tí ó ń tako Allah àti òjíṣẹ́ rẹ̀. Kódà àwọn yẹn wọn bá ń jẹ́ àbá àhùn wọ́n lè jẹ́ bàbá wọn bá ń jẹ́ kíni àbínà àhùn tàbọ́mọ wọn tàbí ikhwanahum tàbí ashiratahum wọ́n lè jẹ́ ọmọ ìyá tàbí kí wọ́n jẹ́ alájọgbé tí wọ́n pè ní ìyàwó tàbọ́kọ. Ọlọ́run ní Allah subhanahu wa ta'ala ó ní àwọn tó ń sọ yìí tí ìgbàgbọ́ tó wà ní ọkàn wọn yẹn ulaika kataba fi qulubihimul iman àwọn wọ̀nyí ní Allah subhanahu wa ta'ala ló fi ìgbàgbọ́ sínú ọkàn wọn wa ayyadahum bi ruhin minhu ó sì ń fi kíni ó sì ń fi ẹ̀mí rẹ̀ ó fi ń ràn wọ́n sí pẹ̀lú àṣẹ rẹ̀ ó fi ń ràn wọ́n sí wa yudkhiluhum jannatin tajri min tahtiha al-anhar ó dẹ̀ máa fi wọ́n wọnú àlìjánnà tí àwọn odò tó ń sàn lábẹ́ rẹ̀ khalidina fiha wọ́n mọ̀ gbíbẹ̀ lọ gbére radiyallahu anhum Ọlọ́run ní àti yọ́nú sáwọn mùsùlùmí o wa radu anhu àwọn náà dẹ́gbà yí pé Allah nìkan ṣoṣo lẹ́ni táwọn ọmọ sìn òlà wọn ní Ṣàngó wọn ní sí Ọbàtálá wọn ní sí Ọya wọn ní sí gbogbo. ẹ lè ṣe kẹ́ má kọjá àyè yín Ṣàngó Ọya ṣó wà nù nǹkan tẹ̀ ń ká yìí àwa ní kẹ́ wá fi Kùránì yìí ẹ wá fi ṣe dáwà fún wa nǹkan tí Allah sọ yìí ẹ fi ṣe wáàsí fún wa ẹ ṣe. ẹ lè tán báyìí. Akànnì ẹlẹ́bọ ẹ lè continue. Kí ló tẹ̀ mú tìmí báyìí ẹ má ṣòjòrò mọ́ yọ̀bọ̀ ṣòjòrò àti èdè Yorùbá kò ní kẹ́ máa ṣòjòrò. Ẹ ní sùúrù náà ẹ̀rí àyà gidi tẹ́ ẹ kà yẹ ẹ̀rí bó ṣe dùn. Ó dùn gan ni o ṣùgbọ́n ẹni tí ó bá ní mọ́nì tó bá ń sin Ọbàtálá kò lè mọ́ o. Àmọ́ páàlì mọ́ so bàbá mi nínú ọ̀rọ̀ kan báyìí bá wa tú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ní Yorùbá kó lè yé gbogbo ilé nǹkan tí Allah sọ níbẹ̀. Mo ti túmẹ̀ fún yín iṣẹ́ ẹ̀gbọ́n àti mo túmẹ̀ ẹ̀ ni. Ẹ tún padà tú lọ́rọ̀ kan àti lọ́rọ̀ kan kí lẹ̀kọ́ tarí kọ́nu àyà yẹn. Ẹ ṣeun ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ ni wípé nígbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀kọ́. Ó náà mo sọ fún yín iṣẹ́ ẹni sùúrù nígbà tó wà ń lo Mọ́kà tó ń gbà yẹn pé ẹ kúrò níbi ẹbọ ẹ má sin ẹbọ mọ́ ẹ má sin Allah bó ṣe ń gbèrò dáadáa sí wọn yẹn àwọn ń gbèrò aburú pẹ̀lú rẹ̀ oríṣiríṣi sùtá ìjàmbá ní wọ́n fi ṣe àti àwọn ọmọ ogun rẹ̀ nígbà tó di wípé àwọn ọmọ ogun rẹ̀ bẹ́ẹ̀ni ogun àwọn ọmọ ogun àwọn ọmọ ogun sábà àwọn ọmọ ogun mo láìka ọ̀rọ̀ ọmọ ogun bẹ́ẹ̀ni Islam kọ abẹ́ká gọ̀. Bẹ́ẹ̀ni onímọ̀mọ́ ohun tá a sọ náà nìyẹn. Bẹ́ẹ̀ni so nígbà táwọn èèyàn yìí tó di pé ohun tí wọ́n ṣe fáwọn ànábì àtẹ̀yẹ àwọn sàhábà rẹ̀ ó rí pé ohun tí wọ́n ṣe fún wọn yìí Allah ní kẹ́ mọ ní sùúrù ṣùgbọ́n nígbà tí àwọn ànábì ẹ jẹ́ kó béèrè pẹ́sẹ̀ pọ̀ lọ́wọ́ yín kẹ́ tó lọ kí ànábì tó máa pè ìpè àwọn èèyàn sí pé ká má ṣe ẹbọ yẹn kí làwọn ẹlẹ́bọ ṣe fún tí ò dáa.
tí wọ́n ṣe fún tí ò dá báwo kò tí yẹ mi. kí ni ẹbọ tó ń ṣe yẹn báwo ló ṣe affect Muhammadu. ok anabi wa Muhammad sallallahu alaihi wasallam. bàbá ẹbọ tí àwọn èèyàn ṣe ní Mẹ́kà yẹn báwo ló ṣe affect Muhammadu. ó affect ẹ lọ́nà wípé ó rí pé ọ̀nà àánú ni wọ́n wà. báwo ló ṣe mọ̀ pọ́nà àánú ni wọ́n wà. pẹ̀lú ìmísí tọ́lọ̀ bá fi tó omi sí. ok so báwo ni ẹbọ tó ń ṣe yẹn ṣe affect Allah. torí pé òun nìkan ló tọ́ ká mọ̀ sí. báwo ló ṣe mọ̀ pé òun nìkan ló tọ́. pẹ̀lú àwọn ẹ̀rí ẹ̀ tó fún wa ni. láti bo ló ti fún Muhammadu. ó fún ní alukuran. sálùkùrán ti wà nígbà tí Muhammadu wà yẹn. alukuran ò tí sí. báwo wá ni Muhammadu ṣe mọ̀. ok Allah subhanahu wa ta'ala ó rán màláìka sí. màláìka ò kíní mo bọ̀ ẹjọ́ ẹni sùúrù ẹjọ́ mo fẹ́ sáré fún lọ́rọ̀ kékeré kan bẹ̀yẹn ni. ok jẹ́rí Quran tọ́lọ̀ wa tí Allah tó rán sí Muhammadu yìí ṣe ń gbọ́n sọ́lọ́ ọ̀sálà Quran yìí Muhammadu ń sọ àwọn nǹkan kan tó yẹ pé technology ò dictate ẹ̀ nígbà tí ó wà láyé ìsìn technology tó advance ni wọ́n ẹ̀ṣẹ̀ ń rí wọ́n á lè fún ẹ̀sà tó pọ̀ bàjẹ́. ok so ìgbà tí Allah tó rán màláíkà Jibril tó rán sí Ànábì wa Muhammad ó rán sí pé ó yá máa sọ fún pé máa sọ báyìí tó dẹ̀ ń sọ ọ̀rọ̀ tí wọ́n kọ́ sọ fún ní pé ó ní Iqra máa kà Ànábì ń dáadọ́ wípé sọ́wọ́sánà pé mọ́ Ànábì qari. gbogbo wa la mọ story yẹn ẹ kàn tó sọ fún wa gbogbo ayé ló ti mọ story yẹn ká ní ẹ ọjọ́ pé ẹ̀ṣẹ̀ ń join ni wa ni gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ fún wa yìí gbogbo ẹ̀ láti kọ́ àwọn èèyàn bí gbogbo Iqra yìí. báwo ni àwọn ẹlẹ́bọ yẹn ṣe affect Allah o báwo làwọn ẹlẹ́bọ yẹn. odò lẹ́kọ́ wọn o. same story tẹ́ ẹ̀ sọ yìí náà ni ó pàdé ẹ̀ nínú àpáta ó ní Iqra ó fún lọ́rùn ó fẹ́ fún lọ́rùn pa. irọ́ you see ó fún lọ́rùn pa odò nìyẹn náà. odò nìyẹn ìlú mu ìyẹn kọ́ la wá sọ ń bí ṣá kí ni effect kí ni àwọn ẹlẹ́bọ yẹn ṣe fún Muhammadu tó fi káwọn ọmọ ogun jọ. nígbà ló káwọn ọmọ ogun. ẹ̀yin lọ́tọ̀ pé òun àtàwọn ọmọ ogun ẹ̀ bí wọ́n ṣe wọ́n ní sùtá. àdìgbà ló káwọn ọmọ ogun jọ ẹ̀yin ló káwọn ọmọ ogun jọ àbí. ẹ̀yin lẹ sọ pé òun àtàwọn ọmọ ogun ẹ̀ ń tẹ́sọ nìyẹn. ṣe rí ẹ má mú ọ̀rọ̀ lórí nídìí. dákì lè do lárúbáwá ẹni òun àtàwọn sọ hábà ẹ̀ bákì ló bẹ́ẹ̀. ẹni sùúrù nígbà táwọn ìfún yín sìn ẹ máa ní ẹ ti sọ tẹ̀lé káwọn èèyàn lódo bọ̀ tẹ́mi fẹ́ sọ real one fún yín sìn ṣé máa farabalẹ̀ láti gbọ́. gbogbo life of Muhammad láti kà ó ti lé lọ́dún kan tá ti ń kádà rẹ̀ ṣé kúrò ta fún yín báyìí ṣé òdo ni. odò lẹ́kọ́ àwọn èèyàn náà. anyway explain verse fún wa kakó lórí explain verse yìí kí ni Allah ní káwọn èèyàn ṣe ń bí. àwọn tó nígbàgbọ́ òdodo nínú àyàtẹ̀ ẹ̀ka yìí kí ni Allah ní káwọn tó nígbàgbọ́ òdodo ṣe. tó ní kí wọ́n ṣe. nínú àyàtẹ̀ ẹ̀ka yìí Allah promise wọn ní àlìjánnà. ok Allah promise wọn pé òun ti yọ́nú sí wọn. àwọn mùsùlùmí òun yọ́nú sí wọn òun dẹ̀ promise wọn l'àlìjánnà. òun yọ́nú sí Allah náà dẹ̀ yọ́nú sí wọn. àwọn dẹ̀ ní ọmọ ogun Ọlọ́run àwọn dẹ̀ ní ọmọ ogun Allah. ok so àwọn ni wọ́n á dẹ̀ jèrè so ẹni tí wàá ti ń ṣe mùsùlùmí kò lè jèrè o. àmọ́ kò lè jèrè Allah àmọ́ à ń gbọ́ àyàtẹ̀ ẹ̀ka yìí ni à ń sọ o. ẹni tí wàá ṣe mùsùlùmí òun gangan lórí burúkú o kò ń ṣe Allah o. a ti mọ̀ pé olórí burúkú ló ń ṣe Islam a ti mọ̀ ẹ̀ka àyà yìí ẹ tún padà ká àyà yìí fún wa kẹ́ tó ń kọ́tẹ́ ní tí yàtọ̀ sí kan tó wà nù àyà yìí. Fíráúnà tó wà ní Egypt tó jẹ́ ọ̀gá àwọn olórí tó ṣì wà ní Egypt. ó ní láti drop bàbá kò sọ̀rọ̀ tó sí kan tó fẹ́ sọ. àwí ẹ má bínú sí ìbá porúkọ yín dáadáa ẹ káàbọ̀ sáàrin wa kí lẹ fẹ́ bá wa sọ sà. mo rí dialogue tẹ ẹ ń sọ ni. ok ṣé ẹ wá ràn wọ́n lọ́wọ́ ni. mi ò wá ràn wọ́n lọ́wọ́ o. àlàbáwí. mo àpẹ ní sà. ẹjọ nǹkan tá a kàn fẹ́ kẹ́yìn ṣe fún wa kẹ́ máa waste time torí mọ̀ bẹ́yìn nílà káyẹ̀ dẹ̀ ní ìmọ̀jú ìtókàn tó jọ́lẹ̀ kan yẹn lọ ẹ bá wa ka áyà yìí a fẹ́ kí wọ́n ẹ mọ̀ pé àwọn mùsùlùmí tàbí àwọn àfáà tán bá déjú agbo wọ́n lè mú verse kan wọ́n ní èèyàn ọlọ́run aláàzọ inú àlùkìrá aláà ní yá ayú ànlẹ́dínà àmọ̀nú ẹ mọ̀ pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìsìbìrú ẹ máa ní sùúrù ẹ yé bínú ẹ mọ̀ bá ṣe máa ń ẹ ti mọ wá sí yẹn ẹ wà sọ́ọ́bìrú ẹ máa kọ́ àwọn èèyàn ní sùúrù tó bá ti rẹ́ni méjì tó bá ń jà wọ́n débẹ̀ bá wọn parí ìjà sọ fún wọn pé eléyìí á máa ṣe pẹ̀lẹ́ bèrè nǹkan tó fàjà ẹ bá wọn settle ẹ̀ ṣẹ́ sí understand.
wàtàkùlà kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rù Allah ẹ bẹ̀rù Allah bí bá ẹ ṣe ẹ bá wa ka áyà yìí ṣẹ́gẹ́ ẹ bá wa ka áyà yìí kẹ́ẹ̀dẹ̀ fi ṣe wáàsí fún wa ó tán nǹkan tá a ní kẹ́ni yẹn ṣe nìyẹn ó kàn ń tojọ́ ni kí ni Allah sọ wípé ká ṣe ń bì ṣẹ́gẹ́ ẹ pé mo ti fún yín lápẹẹrẹ kan ó yẹ tán máìkẹ́ sọ̀rọ̀ àlè àbáwí ẹ ṣe. Bismillah, alhamdulillah, salatu wa salam ala rasulillah. Ọlọ́run sọ fún wa nínú súra yìí sọ́tò Allah ní ká ló sà Allah ló máa ń lò lọ́dọ̀ wa ń bì Allah ló sọ̀rọ̀ ní Quran ẹ ṣe bóyá. ẹ máa gbọ́ èdè tí mo fi ń sọ̀rọ̀. aláwo ni kẹ́ máa lo aláwo ni kẹ́ máa lo ẹ má sàmásùlà yìí ẹ kàn lo aláwo tó jọ aláwo tì yín ni ẹ má jẹ́ kó tì yín láti lo aláwo ibi tẹ́ bá ti rí aláwo ẹ lo aláwo ẹ má tún ṣàlàyé gbogbo yẹn àlàyé yẹn náà ni ẹ kàn lo aláwo ká dẹ̀ máa bá èdè tí màá ti ń jọ ń sọ ìsí Yorùbá ìta máa ń pẹ èdè lábá ni àlọ́ ẹ ti ní kí n ṣe kẹ́kẹ́ sí kẹ́ni kí n ṣe èdè lágbáwá òun ni àlọ́ nínú ọmọ Yorùbá lè mi so èdè Yorùbá lè fi jọ sọ̀rọ̀. kí ló wá dé tó àti ka ìwé yẹn ní èdè Lárúbáwá kó tó tu sí Yorùbá kí ló dé tó ní láti ka. ìgbọ́n kẹ́tẹ́ wí o. kí ló dé tó wá ní láti ka Quran lédè Lárúbáwá kó tó tu sí Yorùbá kí ló dé tó ka lédè Yorùbá directly. èyí tí wọ́n kọ lédè Yorùbá wà bọ̀yìn tẹ́ gbé sójú kínní onílábà lọ́wọ́ àmẹ́sà. ibi tẹ́ bá ti rí Allahu nínú èdè Lárúbáwá yẹn ẹ pè ní Allahu kẹ́ kúrò lórí ẹ má lu Ọlọ́run ẹ ṣe. nínú tó wà mí báyìí kò sí Allahu mbẹ. láyù mí nù nàbí láyù nǹkan kò sí Allahu bẹ́ẹ̀ yẹn bí láyù nǹkan. ẹ ń sì mí gbọ́ sá o. the problem tó wà nílẹ̀ ń sìn ni pé o ò lè pe Allahu láì ṣe pé o tún sọ Ọlọ́run. ṣé dandan ni kó tún sọ Ọlọ́run ni kì í ṣọ̀rọ̀ yànnà. àní Allah kì í ṣe èdè lábá ni kò ń ṣe Yorùbá tí wọ́n fẹ́ tu sí Yorùbá bí ṣe tu nìyẹn tí mo sọ fún yín nìyẹn. má tu Allahu bẹ́ẹ̀. tó o bá ti lè tu bẹ́ẹ̀ ṣé wàá bọ́ọ̀lù kẹ́lómi ò wọlé. tí n bá tu bẹ́ẹ̀ kò lè yé yín. bọ́ọ̀lù gbà náà. Óyá àlè àbáwí. mo wà pẹ̀lú yín. wo bí ó máa yé wa tó máa tu àbó ní tu. yín tu fásitì tó wà lórí ibi báyìí ní kí n tu pẹ̀lú èdè Yorùbá. Óyá fara. Yorùbá Allah is Allahu. ta ló sọ fún yín báwọn. ẹ kí n gbé Yorùbá yìí síta ó dàbí pé kí ni yẹn nira fáwọn àfa yìí ẹ kí n gbé Yorùbá yìí síta àfa àṣẹ lè ka Yorùbá. mo lè ka díẹ̀díẹ̀. ẹ lè ka Yorùbá díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni. ọmọ Yorùbá ni. no Fúlàní ni. because ẹ lè sọ pé bí ọtí wájú bá jẹ́ ọmọ Yorùbá kẹ́ máa sọ pé ẹ lè ka Yorùbá díẹ̀díẹ̀. so ẹ jẹ́ kí n gbé Yorùbá verse yìí wá ká wá wò bóyá ibi tí Allah wà ní. ẹ dúró nígbà tí mo sọ ẹ dúró eléyìí tẹ sọ́ọ̀sì ẹ kàn fẹ́ fi má sì ṣe mi ni ẹ̀yin náà mọ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá àríkà Yorùbá ẹ̀yin náà mọ̀ ẹ̀yin náà mọ̀ torí títí àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ lọ sílé ìwé ètò láyé kí lè rí àkọ́ nǹkan báyẹn ẹ̀yin náà mọ̀ kò nídìí pé pẹ̀tẹ̀jọ́ ọmọ Yorùbá. ẹni sùúrù àlẹ́ àbáwí bó ṣe máa tu ní farabalẹ̀ ẹjọ́ bá a tu kó lè mọ̀ pé aláwọ̀ àtọ́lọ́ kò tọ́ra wọn. ó ní látẹ̀jídù ó lè rí ìjọ kan yu'minuna billahi tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú Allah wal yawmil akhir àti ọjọ́ kẹyìn yuwadduna ma a'adda Allah wa rasulahu tí ó máa wá bá ṣe gbogbo ẹni tó ti bá Allah sọ àtòjíṣẹ́ rẹ̀ ó yẹ báyìí wà á kánú òun kọ́ni bàbá tó bá ti lè bá Allah sọ àtòjíṣẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ di ọ̀tá bàbá ẹ̀ wá àbùnà àkún kódà kó jọmọ tó bínú rẹ̀ tọmọ yẹn bá fi lè sọ̀tá àlá bàbá yẹn gbọ́dọ̀ kọ ọmọ náà sílẹ̀ ó yẹ báyìí a ó ìkìwá ànàkùn kódà kó jábúrò rẹ̀ ó yẹ abẹ́gbọ̀n rẹ̀ òun ló ṣe àlá ní òtẹ́lẹ̀ òfin àlá ó gbọ́dọ̀ kọ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ dọ́mọ ṣá wá àṣírátàkùn kó jẹ́ iyì rẹ̀ bó tilẹ̀ ń kẹ́bí yẹn wúwo tó bá fi lè tẹ̀ tó bá fi lè òfin àlá wọ́n gbọ́dọ̀ di ọ̀tá ara wọn. àwọn tó bá wá ṣe yìí o ùláyíkà kàtàbà láwù fi kùdú ní ìmọ̀ àwọn jẹ́ ìgbọ́mi ni kílẹ̀ wí. àwọn yìí gangan àwọn ni ìgbàgbọ́ ń bẹ lọ́kàn ẹni sùúrù wá àyíyáda húnbìrú ìmínìhù tí àwa aláàtàdẹ̀ fún wọn ní ẹ̀mí kan tó túnmọ́ yàtọ̀
wáyù dì kí ní ìjà náà tí a wà fún wọn láì jẹ́ náà tá a bá ti kọ́ bí wọn ti kọ bàbẹ́ tá a ti kọ mọ́lẹ̀ tá a ti kọ ayílẹ̀ ṣé àdínà láàfin lọ́pọ̀ wọ́n rí pé mo dárúkọ aláwọ̀ yẹn ọlọ́run ò jọ́ ń bẹ̀ rárá ìwọ náà wá tú bẹ́ẹ̀ látòkè délẹ̀ kó wá fi ṣe dáwà ń tà ń sọ yẹn. ẹ ṣe gan ètò láyé so alẹ́ àbáwí ó yẹ tán máa ẹ ìkẹjọ. ṣeun bàbá ètò láyé alábáwí ó yẹ kí n sọ tún nǹkan tí ẹ tún sí ìgbà tẹ́ ń tú gbogbo nǹkan tẹ́ tú láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí gbogbo ẹ̀kọ́ kọ̀ọ̀kan tẹ́ sọ ń bẹ̀ lẹ́ ń tú léde Yorùbá ibi tí wọ́n kọ Allahu sí ẹ̀ tú léde Yorùbá ìdílé abájáde ok alẹ́ àbáwí kí ni Yorùbá Muhammad kò ní ìtumọ̀ ní Yorùbá. kò ní ok kí ni lárúbáwá Ògún. Ògún mi ò mọ̀. so gbogbo kínní yìí orúkọ àwọn ẹ̀kọ́ tí ẹ ò ní òun là ń kọ́ yín bí iṣẹ́ rí bí ilé ike ilẹ̀ Yorùbá ni àwọn ẹ̀kọ́ burúkú tí wọ́n ti kọ́ yín láti ilẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé wrong education lọ fún yín àwa débi a máa correct yín Allah Yorùbá Allah òun ni Allahu torí a ò ní nǹkan tó ń jẹ́ Allah nílẹ̀ Yorùbá Yorùbá Muhammad òun ni Muhammadu a ò ní nǹkan tó ń jẹ́ Muhammad nílẹ̀ Yorùbá Yorùbá Shaitan òun ni Shaitani nílẹ̀ Yorùbá a ò ní nǹkan tó ń jẹ́ Shaitan nílẹ̀ Yorùbá tó ti yé yín tí Ṣàngó Ògún bá débò míì náà nǹkan tó ń jẹ́ yẹn náà a máa jẹ́ torí pé orúkọ a ò kì í tú orúkọ tẹ́ ẹ bá ti tú orúkọ fraud ni wọ́n fẹ́ ṣe yẹn wọ́n fẹ́ mislead àwọn tó wà ní orí ilẹ̀ yẹn náà ṣe ń tú orúkọ wọn bẹ́ẹ̀ yẹn ṣe ń jẹ́ àlè àbáwí tẹ́ ẹ bá délẹ̀ China tí wọ́n ti ń sọ Chinese wọ́n ní tú orúkọ yín sí Jackshan àlè àbáwí náà ni wọ́n máa pè tán bá tiẹ̀ lè pè àlàbáwí wọ́n á ṣàpè bákan tẹ́yìn náà bá ráwọn orúkọ òyìnbó kan tán bá wá sílẹ̀ Yorùbá orúkọ òyìnbó yẹn náà la máa pè é ní sọ bá a fẹ́ tú orúkọ yẹn sí nǹkan kan wọn ò kí ń tú orúkọ Allah lédè Yorùbá Allahu ni tí n bá gbé Yorùbá Quran jáde ẹ máa rí bẹ́ẹ̀ yìí pé Allahu ló wà ń bẹ̀ Jesus lédè Yorùbá Jésù ni kò sí nǹkan tẹ́ ẹ lè fi wé torí àwọn nǹkan yìí imported ni wọ́n a ò ní mango lédè Yorùbá mangoro ni torí a ò ní mango nílẹ̀ Yorùbá ṣé ẹ ti understand so àwọn nǹkan yẹn là ń jẹ́ kó yé yín wípé àwọn ọ̀rọ̀ tá Allah wá sọ yìí gan Ọlọ́run ò lè sọ sọdá wá sọ pé kẹ ẹ ka nǹkan tí Allah sọ yìí kẹ ẹ wá fi ṣe dáwà fún wa àwọn ọmọ Yorùbá torí àwọn kan báyìí sọ fún pé Allah ò kì í ṣe Ọlọ́run wọn máa ń wò pé èdè ni náà àwọn kan bá dé wọn ní èdè ní irọ́ kò sí nǹkan tó ń jẹ́ pé èdè ni orúkọ wọn ò kì í tú so ẹ wá fi áyà yìí ẹ fi ṣe dáwà fún wa kí ni nǹkan tá Allah sọ fún àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ ètò wa lẹ́ni a sì máa débẹ̀ but ẹ tán máì kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ ka Kùránì yẹn kẹ́ wá tún fún wa kẹ́ fi ṣe dáwà fún wa. For the sake of argument ẹ jẹ́ kí n lo gbólóhùn tẹ́ ní kí n lò yẹn Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ́ wa èèyàn máa ń ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn tó bá ju ẹni lọ ni ẹ jẹ́ kí a fásitì ní kí n kà kí n wá tú bẹ́ẹ̀ sí ní kí n tú before kí n tó kà kẹ́ ẹ ṣe àyà yìí Allahu kò fi bá ọmọ Yorùbá nìkan wí ó fi ń bá gbogbo wọ́ọ̀dù wí ni. ṣáà ká kó gbẹ́jọ́ lẹ̀ ká tó fẹ́ kà. tí mo ní ní èwo ni ọ̀fà kẹ́ máa bú ni nísì tí mo ní ní ká ni. kakọ tó fẹ́ kà kó fẹjọ́ lẹ̀ ní tó bá wẹ̀ ní tó bá wẹ̀ mo ṣe ń sọ̀rọ̀ ọjọ́ pé mò ń rí yín fín fún ẹgbẹ́ kẹ́ máa fún mi ní èsì tí kò dára. bàbá àlùbáwí ẹ má waste time wa náà sọ fún yín ẹ kà ẹ má sùn. ẹ kọ̀rẹ́ tí mo kọ́ káwọn náà fàpọ̀ lé bá mi sọ sí mo dìsẹ̀ sọ́jà níbọ̀dì bíbá yìí. mi ò lákùnrin tí mo fẹ́ fún ọmọ Fúlàní àbí mùsùlùmí kankan o. ọmọ Fúlàní ni ẹ mi ò lákùnrin tí mo fẹ́ mi ò háìdí ẹ o mi ò lápàlẹ́ kankan fún mùsùlùmí kankan àbí Allahu àti Muhammadu kò sí àpàlẹ́ kankan fún yín bí o nǹkan tó wáyé kà ní kó ká mọ́ bí tá a lọ. ẹ mọ̀ torí pé ẹ jẹ́ sọ mi ò háì fíìsì mi mò ń sọ fún ẹni lórí platform àti ẹni nǹkan tó bá ní kó kárí kó dákẹ́. ìtàkùn sákẹ́ ẹ̀ńgẹ́ gbẹ́nu sọ́n ẹ̀dẹ̀pẹ́ ẹ̀dẹ̀ ṣe bí kínní. bàbá àlìbáwí ẹ má bínú ó yẹ bá wa kà ẹ má bínú ẹ bá wa kà ẹ bá wa ṣe. èmi ò lápọ̀nlé tí mo fẹ́ fún yín. bàbá àlìbáwí ó yẹ bá wa kà á. tó yẹ kẹ́ ẹ mú tù mí fúnra lára yín. mo ní ma kà mọ̀ sọ̀rọ̀ pé ọmọ Yorùbá èèyàn bá mú pàgàlà balẹ̀ wọ́n jà wọ́n bí sọ̀rọ̀ ẹ fà balẹ̀ má kà ẹ dá wọn lẹ́kun ṣé mo jẹ́ bí ọmọ ànẹ́ni. kàǹkó tẹ fẹ́ kà lọ́wọ́ kan àwọn èèyàn pọ̀ nígbà tó ń gbọ́ wa náà kí ló tẹ̀ ń ṣe báyìí ó yẹ bá wa kà lọ́wọ́ kan kẹ́ ẹ dẹ̀ fi ṣe dáwà fún wa ó tọ̀nà.
mo wà pẹ̀lú bàbá oníkéwù mi mọ́ mo fẹ́ porúkọ yín ẹjọ́ ẹ bá wa mute ná ẹ bá wa mute bàbá oníkéwù mi mọ́ mi máa ṣe porúkọ yín ẹ mute ná bàbá àlè àbáwò yẹ bá wa kà á. ẹ tẹ̀lé sáàtù wọn ẹ sì ní ẹ̀ka yẹn tí wọ́n bá ní ẹ ṣe ni ẹ ṣe ní. la tajidu qawman bismillahir rahmanir rahim la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. Ọlọ́run dojú kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé o ò lè rí àwọn ìjọ kan o ò lè rí àwọn èèyàn kan níjọ yu'minuna billahi wal yawmil akhir tí wọ́n sọ pé àwọn gba Ọlọ́run bá gbọ́ àwọn gba Allah gbọ́ wal yawmil akhir àti ọjọ́ kan yìí yuwaduna man hada Allaha wa rasulah tí wọ́n wá mú ẹni tí ó mú Ọlọ́run ọba àlékọ́lá tó mú Allahu àti òjíṣẹ́ rẹ̀ ní ọ̀tá tí wọ́n á mú ní ọ̀rẹ́ ayò walau kana abahum kò bá jẹ́ àwọn bàbá wọn bẹ́ẹ̀ bàbá tó bí àbí bàbá tó bí bàbá ẹ̀ aw abna'ahum tàbí àwọn ọmọ tó bí ọmọ tọ́mọ ẹ̀ bí bó ṣe lọ sálẹ̀ yẹn aw ikhwanahum tàbí àwọn ọmọ ìyá wọn lọ́kùnrin àbí lóbìnrin aw ashiratahum tàbí àwọn mọ̀lẹ́bí wọn ulaika kataba fi qulubihimul iman àwọn tá ń sọ yìí àwọn èèyàn tá ń sọ yìí òun ni ó ń bẹ nínú ọkàn wọn ìgbàgbọ́ wa ayyadahum bi ru'in min ó dẹ̀ ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí láti ọ̀dọ̀ rẹ̀ wa yudkhiluhum jannatin yóò dẹ̀ mú wọn wọ ọgbà ìdẹ̀ra tajri min tahtiha al-anhar tí akérèmọdò tó ń sàn ní abẹ́ rẹ̀ khalidina fiha tí wọ́n ti wọ bẹ̀ tí wọ́n mọ̀ gbé bẹ̀ lọ gbére radiyallahu anhu Allahu ó yọ́nú sí wọn wa radu anhu àwọn náà dẹ̀ gba ìyọ́nú tí Allah ṣe fún wọn ulaika hizbullah àwọn ẹni tá à ń sọ látòkè yìí òun ni àwọn ọmọ ogun Ọlọ́run àlà ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ọmọ ogun Allah ẹsẹ̀ àwọn ọmọ ogun Allah àlà ẹ̀tẹ́ tí ẹ gbọ́ inna hizballah dájúdájú àwọn ọmọ ogun Allah humul muflihun àwọn ni wọ́n jèrè nítorí àwọn fásitì ẹ̀kọ́ sí bíbá ẹni ẹ̀. ó yá ẹ fi ṣe dáwà fún wa kí ni Allah sọ gangan ìtorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mùsùlùmí ni mí àmọ́ ìyá tó bí mi tó da ẹ̀jẹ̀ lé mi lórí kò kí ń ṣe mùsùlùmí ó sì yé yín kí ni nǹkan tá Allah sọ ẹ ṣe. Yorùbá ìbéèrè yóò yé mi o. ìbéèrè mi ni pé tẹ́ ẹ ráwọn tó wà lórí àwọn èèyàn bíi tèmi náà wà lórí péjì yìí mùsùlùmí ni èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àmọ́ ìyá tó bí mi kò gbà fún Allah kò kí ń ṣe mùsùlùmí in fact àbúrò mi tó tẹ̀lé mi gangan ọmọ ìyá mi ọmọ bàbá mi kò kí ń ṣe mùsùlùmí ṣó ti yé yín báyẹn bàbá tó bí mi gangan bàbá mi kò kí ń ṣe mùsùlùmí àmọ́ mùsùlùmí lèmi ṣó ti yé yín náà nǹkan tẹ̀ ká ń bì torí àwọn èèyàn bíi tèmi náà wà ń bì kí ni Allah sọ wípé èmi tí mo jẹ́ ọmọ tí mo jẹ́ mùsùlùmí ìyá mi tó da ẹ̀jẹ̀ lé mi lórí tí wọ́n sọ fún mi pé ayé dùn kémi náà wá jẹ tí wọ́n ọ̀rọ̀ mi pa kékeré kí ni Allah sọ pé kí n ṣe fún wọn nínú váàsì yìí so ẹ fi ṣe wáàsì fún wa ojú agboolé wa báyìí àwa mùsùlùmí lè ń bá sọ̀rọ̀ ó yẹ ìṣàlàyé fún wa dáadáa ṣe. fáàsì yìí gẹ́gẹ́ mo ti ṣe kà síwájú Allah ń sọ níbẹ̀ yìí pé ẹni tó bá mú òun àti òjíṣẹ́ òun ní ọ̀tá ẹ lè rí ẹni tó ń pe rẹ̀ lólùgbàgbọ́ òdodo kó mú irú wọn ní ààyò ṣé ẹ mọ̀ pé ní èdè wa àbí nílẹ̀ Yorùbá èèyàn máa ń ní ọ̀rẹ́ èèyàn sì máa ń ní alábàáṣe nínú ọ̀rẹ́ àti alábàáṣe èèyàn máa ń ní kòríkòsùn èèyàn máa ń ní ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ Ọlọ́run sọ níbẹ̀ pé irú àwọn tó bá yẹ kó wọ́n mú òun Ọlọ́run sọ níbẹ̀ pé irú àwọn tó bá yẹ kó wọ́n mú òun ní ọ̀tá irú wọn báwọn kéèyàn máa mú wọn ní ọ̀rẹ́ ààyò ọ̀rẹ́ ìmọ̀lẹ̀. ok nǹkan tí ó wà nínú fásitì ni pé mọ́mì mi tó da ẹ̀jẹ̀ lé mi lórí wọ́n ti mú Allah ní ọ̀tá torí wọn ò kí ń ṣe mùsùlùmí wọn ò gbà fún Allah ó sì yé yín dáàdì mi náà ò dẹ̀ gbà fún Allah àbúrò mi náà kò dẹ̀ gbà fún Allah àmọ́ èmi gbà fún Allah mùsùlùmí lèmi now so nǹkan tá Allah sọ nínú fásitì yìí ni pé ìyá tó da ẹ̀jẹ̀ lé mi lórí yẹn o tí wọ́n náwó lé mi lórí tí wọ́n rán mi lọ sí ilé ìwé tí wọ́n jẹ́ sọ pé kí n tẹ̀ wọ́n tẹ̀ tí wọ́n rán mi lọ ilé kéwú gan ṣé nǹkan tá Allah wá ń sọ ń bì ní wípé kí n má mú ìyá mi yẹn kí n má mú ní ọ̀rẹ́ ayò ṣé nǹkan tẹ̀ ń sọ yẹn kí n má mú ìyá mi lọ́rẹ̀ẹ́ àti bàbá mi àti àbúrò mi ṣé nǹkan tẹ̀ ń sọ nìyẹn. kí ni ẹ fi wọ́n wípé ọ̀tá yín ni àwọn tó bí yín pé ọ̀tá Allah ni wọ́n jẹ́. wọn gbà fún Allah wọn kì í ṣe mùsùlùmí
ẹ dúró bá bàbá mi ẹlẹ́bọ ẹ ni dúró ẹ kí n ṣàlàyé fún yín kó lè yé yín bàbá mi ẹlẹ́bọ ni ìyá mi kírísítẹ́nì ni ó ti yé yín àwọn ògbọ́n ọ̀gbà fàlà àwọn méjèèjì àbúrò mi ò tiẹ̀ ṣe kankan ó ní òun ò tàtàlà àti jésù òun ò kó kankan jẹ pé wèrè ni wọ́n ìyẹn àbúrò mi ìyẹn ò gbà fún kankan free thinker ni ó ti yé yín now èmi wá jẹ́ mùsùlùmí ó ti yé yín now lágùn ní tó ń gbé eégún lágùn ní tó ń gbé eégún ẹ̀ tí sọ̀rọ̀ nípa ẹ̀. mo ní àbúrò tó tí a bí gbẹ̀yìn gangan ìyẹn eégún ló ń gbé ṣe understand àwọn people yìí dẹ̀ ní ẹ mọ bí naija ṣe rí èmi dẹ̀ ní change ìyá mi náà wà nílé ṣe understand wọ́n ń pè mí fún àwọn help kan pé kí n ṣe nǹkan sí wọn ṣe understand but mo wá rí verse yìí so mi ìdẹ̀ fẹ́ tàpá sí òfin Allah kí n bá máa wọ iná jahannama kí ni nǹkan tá Allah sọ ń bí ṣó ó ní kí n máa mú wọn lọ́rẹ̀ẹ́ àbí ẹ mọ̀ bẹ́ẹ̀ àbí nǹkan tẹ́ ń sọ kọ́ nìyẹn. kò ní kí ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ kí ló sọ bí nǹkan tí mo kà fún yín tẹ̀lé gbọ́ tí mo ṣe kí ló sọ kí ló ní kí n má mú wọn kí ẹ fún. má mú wọn ní ọ̀rẹ́ ayò lọ́sọ̀ ń bẹ̀. ṣé ọ̀rẹ́ ayò kí ni ìdàkejì ọ̀rẹ́ ayò kí n lè mọ nǹkan tí mo fẹ́ fi mú wọn. ẹ understand ẹ pé tí n bá múyàn lọ́rẹ́ ayò ó túmọ̀ sí pé kí n mú ní ìdàkejì ọ̀rẹ́ ayò so kí n lè get verse yẹn right kí ni ìdàkejì ọ̀rẹ́ ayò yẹn. rárá kò túmọ̀ sí pé kẹ́ ẹ mú àwọn tó bí abẹ́ ń tí kò bá ṣe ẹ̀sìn tí Allah fi hàn ní sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ò bá ṣe kò túmọ̀ sí pé kẹ́ ẹ mú ní ọ̀tá. ẹ ti sọ fún ara yín lẹ sọ o torí ìbéèrè tí ẹ ṣe sùúrù fúnra ara yín lẹ sọ ẹ̀yin fún ara yín mọ ìdàkejì ọ̀rẹ́ ayò ẹ ṣe sùúrù ẹni ọ̀tá ni ìdàkejì ọ̀rẹ́ ayò náà ọ̀tá ayò. ìmọ̀ ẹ̀sọ́ máa ń fún yín. ẹ ti sọ. ìsọ́ máa ń fún yín. ẹ má wọrí ó dàbí ẹ fẹ́ máa parọ́ ẹ ká jẹ́ kí introvert mùsùlùmí àfáà náà ní introvert yìí. sáà. ẹ bá gbé english yẹn sókè kí ló lò àtà àdá yẹn affection affection náà ni. ok ọ̀rẹ́ ló wà ń bẹ ọ̀rẹ́ ló wà ń bẹ kí yorùbá ẹ jáde. ok àfáà ńlá ti wọlé àfáà ńlá. sẹ́ẹ̀rì aláwọ̀kọ́ ni pé majority yín dìdìrín ní ọlọ́run. wọn understand. ẹ kàn ń dàìfà àti ọ̀rọ̀ tẹ́ pé tẹ́wọ́ pé gbé làákàyè yín sí ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ ò bá làákàyè. ẹ má bínú ẹ̀yin èèyàn wa ẹ ṣe sùúrù ẹ má bínú ẹ ọdún a máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ má bínú ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà ní comment section ẹ ṣe sùúrù náà ẹ tí bá ti mú ti ẹ dákẹ́ náà ẹ ṣe sùúrù mo sì máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ náà lóòótọ́ ẹ̀yin mùsùlùmí máa ń ṣe báyìí ẹ̀yin èèyàn tẹ́ wà ní comment section ẹ má bínú bí introvert ṣe ń sọ̀rọ̀ ìwà mùsùlùmí ló fi ń hàn ẹ̀kọ́ tí Allah àti Muhammadu kọ́ wọn òun ló ń gbé jáde bó ṣe tan máìkì ẹ rí pé èébú ló ń bú wa àmọ́ àwa ò ní bú àwa ò ní bú bóyá introvert máa sọ̀rọ̀ ẹ̀ àgbọ̀ ẹ̀. farabalẹ̀ gbọ́ mi farabalẹ̀ má mú tù mí farabalẹ̀. ó yá sọ̀rọ̀ ó yá mo ti ń gbọ́ ẹ̀. o ń béèrè ṣé question ló ń béèrè àbí o mọ̀ àtàkì èèyàn tó o mọ̀ tó ń sọ ni èèyàn tẹ́ láti tún nǹkan fún ọ pé wọ́n ní pé kó o mọ̀ mú ayò ọdẹ ara rẹ ọdẹ dúró pé ìyá rẹ àti ìyá rẹ bàbá rẹ òun sọ̀rọ̀ pé mùsùlùmí náà òun ṣe mùsùlùmí náà ó wà obvious pé òun kì í ṣe mùsùlùmí ọkàn ó dọ́ọ̀d ní ọkàn tí a láti manipulate ọ̀rọ̀ mọ́ ẹni yẹn lọ́wọ́ ni sọ́jà ni ẹni. ms ẹ jẹ́ kí ó tú tiẹ̀ ó yá tú à ń gbọ́ ẹ̀. wọ́n ti tú fún ọ sọ ìdèdèrè náà ni ó láti ilẹ̀ látọ̀ sọ fún ẹni. má jẹ́ bí ọjà òye ṣá tó bá fẹ́ tú nǹkan kó tú tó bá ní tó dẹ̀ bọ́lẹ̀. àbótẹ́ ilé ni ta ló ń bẹ sọ ilé ìyá wèrè ṣé àwọn ẹni tó lọ tí o lè fún ilé sílẹ̀ gbà lórí àpótí ìyá wèrè. ẹ má jẹ́ ká dà fún un. ẹja wèrè sáwọ. ẹ kú bẹ àbótẹ́ ilé ni ẹjọ ní sùúrù bàbá mi tún láyé. ẹ farabalẹ̀ nǹkan tẹ́ ẹ̀ understand ni ẹ dúró ẹ calm down nǹkan tẹ́ ẹ̀ understand ni pé ẹni kéèyàn tún nǹkan fún yín wọ́n tún. now you are trying to you are being manipulative now ẹ ti manipulate ọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ èyí sọ fún mi pé ẹ má mú yàn láàyò ẹ pé kẹ ẹ mú lọ́tà wọn pé yàrá àti bàbá rẹ pé kò mú wọn lọ́tà báwo ni ká mú láàyò. kí ló wí kí ni wọ́n sọ ti ẹ bọ̀bọ̀. ìrísí tẹ̀yìn òfin ẹ máa gbọ́ mi ìrísí tẹ̀yìn òfin yájú pẹ̀lú yín ni pé ẹ sọ wípé ok mi muslim àwọn àbúrò mi lẹ́gbàá ọ̀dẹ̀ tó sọ wípé báwọn mùsùlùmí ṣe máa ṣe nìyẹn definitely you are not a muslim you are just trying to be manipulative o manipulate ọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ ni màá. wo bí sẹ́ẹ̀rì ẹ tó lọ yẹn òun ò ní ẹnájì àti wọn bá yín ṣe kíni tóbi ṣáà pé òbí èmi àgbà àtàkùn náà ìfò láì tẹ́ bá àtàkùn àgbà àtàkùn àti àlùjẹ wọ́n dàgbẹ́ tí ìyàwó
bẹ́ẹ̀ni sọ̀jọ́ ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ni sọ̀jọ́ yóò ó ti wà obvious pé gbogbo yín káfíìmù ní gbogbo yín ẹ̀kan gbogbo yín wá sórí ìjọ ẹ̀ nílàkàyè ni. àfàlàtà kìlọ̀ bàbá mi ẹ má bínú àfàlàtà kìlọ̀ ẹ̀ kí n ṣe làákà. ẹ̀ nílàkàyè rárá o. nílàkàyè o dẹ̀ ń wá péjì lójoojúmọ́ o dẹ̀ ń gòkè wá o dẹ̀ ń ẹ má bínú ẹjọ ẹ má bínú nílàkàyè o dẹ̀ ń wá ní gbogbo gbà o dẹ̀ ń wá ní. bọ̀bọ̀ yẹn ti sá lọ mo fẹ́ gbá ẹ̀pọ̀n ẹ̀ mú ni ẹ rí i pé mo ti dákẹ́ fún látàárọ̀ wọ́n fúnra rẹ̀ o dẹ̀ ń gòkè o dẹ̀. mo lè ti dákẹ́ fún látàárọ̀ nǹkan tó ìwà àwọn mùsùlùmí ló fi wọ̀nyẹn ọpọlọ wọn ti lọ. àbá ètò láyé ọlọ́ọ̀bá dótìyìn o àbá ms bàbá ọlọ́ọ̀bá alídùmáàdóbá dótìyìn ṣẹ́ẹ̀rì mọ́tí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàyàn ká ní kí bóyá gbogbo wọn ò nílà káyìí ni kò ṣe yé mi. ẹ bá dìfẹ́ǹdì kan ẹ ṣẹ̀ṣẹ̀ wá máa dìfẹ́ǹdì ẹ̀ lẹ́yìn ẹ tù bí ayé Al-Qur'ani ṣe wí tẹ bá fẹ́ dìfẹ́ǹdì ẹ ṣẹ̀ṣẹ̀ máa dìfẹ́ǹdì ẹ̀ lẹ́yìn ni ẹ wá àyà yìí ó hàn kérédé pé látẹ̀jì ju káwùmán Allah ní pé ẹ̀ ní rí ìjọ kan àbí ìjọ míì kan yu'minuna billahi tó gbà fíìmì Allah wal yawmil akhir tó sì gba ọjọ́ ọ̀kanyìn gbọ́ the day of judgment tó gbàgbọ́ yuwaduna tí ó wà máa mú tí ó máa nífẹ̀ẹ́ abẹ́ẹ̀gẹ́ tìmí tí ó máa nífẹ̀ẹ́ ìwà láti wá dà kéèyàn nífẹ̀ẹ́ abẹ́ẹ̀gẹ́ tì àbí yuwaduna tí ó wà máa wá nífẹ̀ẹ́ àbí kéèyàn ó mú ní ọ̀rẹ́ man hada Allah kẹ́lìmọ̀ hada òun gan bẹ́ẹ̀ tó kọjá yè sí Allah abẹ́ẹ̀ tó mú Allah ní ọ̀tá wa rasulahu àtàwọn òjíṣẹ́ rẹ̀ wàlàó kánú àbá àwọn kódà kò bá jásí pé bàbá wọn ni àwọn àbùnà àwọn àbí àwọn ọmọ wọn àwọn ìkìwá náà abọ́rẹ̀ wọn àwọn àṣìrọ́ta hàn àbí àwọn mọ̀lẹ́bí wọn. àyà yìí láti ìbẹ̀rùn sí ìwàdúnà láti àṣìrọ́ta hàn dé ìwàdúnà ní tí ń sọ fún wa bẹ̀rùn ni pé má bá wọn ṣọ̀rẹ́ fi wọn kalẹ̀ tẹ bá wà àwọn alùsùnà àwọn tẹ́ ń pe àwọn alùsùnà àbí àwọn àbíyà yẹn àyà yìí wájú apá àwọn náà wáyà yìí ni wọn ò ní kílèmọ̀ pé kò rí bẹ̀ rárá abẹ́ẹ̀gẹ́tì ẹni tó bá ti jẹ́ kírísítẹ́nì wọ́n bá wọn ṣe ó sì wà lẹ́mí àwọn tó ń bá ní káwọn gbé ìsìlámù yẹn àwọn gbẹ́sìn yẹn àwọn gbé lérí bó ṣe wà nù abẹ́lẹ́bọ̀ kan bí ó ṣe wà lẹ́mí ara wọn nù abẹ́ẹ̀gẹ́tì mi so Allah wá ń sọ fún àwọn tó bá ti ṣe. wọ́n sọ fún àwọn tó bá ti ṣe bẹ́ẹ̀ pé ètò òun ní fún wọn ni pé wùláyíká àwọn tó bá ti ṣe tí mo ní kí wọ́n ṣe tí wọn ò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ti kọjá tó bá ti kọjá àlà ẹ̀mí Allah tó ti tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ wọn kàtàbà fi qulubihim ó ní kí n máa kọ sérí ẹ̀mí wọn ìmánu ìgbàgbọ́ wọn máa fi sérí ẹ̀mí wọn pé wọ́n sì tún ní wọ́n máa ní ìfẹ́ mi balẹ̀ pé àwọn wà àlìjẹ́nà kan wa ayyadahum bi ruhi yìí á sì máa yè wọ́n pẹ̀lú àwọn ẹ̀mí mímọ́ mínìhùn nínú àwọn tá a wí òun wá yudkhiluhum jannati ẹ̀san tí àwọn tí wọn ò bá tẹ̀lé àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ò gbà tí Allah gbọ́ àbí àwọn tí wọ́n ṣe ẹbọ tí wọ́n bọ ibi wọ̀bẹ̀ àbí àwọn kírísítẹ́nì so ẹ̀san tí Allah ní kó wọn ó ṣe fún wọn ni pé wa yudkhiluhum jannati òun ó fún wọn ní àlìjánná tẹ̀jìrí tí ń sàn mí ń tààtìyá lábẹ́rẹ̀ àníhàwù àwọn akéèmọdò khalidina fiha kódà àwọn táwọn yìí wọ́n máa bẹnu àlìjẹ Allah ní kó wọ́n máa bẹnu àlìjẹ́nà lọ gbére ni radiyallahu anhum èmi Allah ó sì yọ́nú sí wọn wa radu anhum kódà wọ́n tún àwọn màláíkà mi àwọn ànábì mi ó tún ṣe kíni ó tún yọ́nú sí wọn ulaika Allah wá ní pé àwọn tí wọ́n tẹ̀lé protocol mi yóò isibullahi àwọn làwọn ọmọ ogun èmi Ọlọ́run ala istisnawu no Allah wá ní kẹtẹ tí ẹ gbọ́ inna isiballahi àwọn ọmọ ogun èmi Ọlọ́run humul muflihuna àwọn ni wọ́n jèrè kí wàá ní controversy tó wà nù àyà yìí ẹ má bá wọn ṣe tó bá ṣẹ̀ṣẹ̀ wá mú ẹ̀rí kan jẹ́ mi só wá lẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ wá mú wá lẹ́yìn ni. ẹ ṣe gan Mr. Fọlámi ẹ ṣe gan in short nǹkan tí Allah sọ ń bì ní pé tí n bá fẹ́ jẹ́ ọmọ ogun Allah tí mo jẹ́ fẹ́ wọ àlùjànnà tí Akérèmọdù máa ṣàn ní ìsàlẹ̀ ìyá mi tí kò kí ń ṣe mùsùlùmí yẹn mo gbọ́dọ̀ kú ìwà. ẹ̀yin irọ́ nìna ní ti bẹ́ẹ̀ nù dábàá máa mú burhanu mi wá lẹ́yìn ẹsẹ̀ máa mú wá
so kò dídì kankan wa máa fún àwọn èèyàn ń wò yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń wò yín yà yín so kọ́ àwọn mùsùlùmí mi àwọn àfáà mi ń bẹ tán kéwù gan tán wò tán wọ́n pé tuntun lẹ́ ń tu so ẹ̀ ń dójú ti mùsùlùmí nìyà ẹ tú bó bá ṣe wà ń bẹ̀ kò nídìí kan ṣẹ̀ṣẹ̀ máa wá kórìọ́sì kan pé ẹ fẹ́ wá evidence kan ẹ fẹ́ máa fi defend ẹ̀ kò sí bó ṣe wà ń bẹ̀ náà bó sì ṣe wà ń bẹ̀ náà nù. all right ẹ ṣe gan. kẹ̀kẹ́ máa wọ́n kan lọ́wọ́ àwọn tó máa fi ń ṣe ẹ̀yẹ́ ni. ẹ ṣeun jàre mọ̀lánà. ẹ ṣe gan. ni bàbá mi fọlá. mo rí i pé àwọn èèyàn gírí bí wọ́n ṣe tu àwọn nǹkan tá à ń sọ gangan lélẹ̀ bí aya bá ṣe wà tá a bá tu wọ́n máa ní àwọn ọmọ yẹn ìtukùtù ló ń tú meanwhile àwa là ń tú right thing torí pé àwọn náà rí i pé nǹkan tá Allah sọ yẹn Allah yìí ò lè ever jọ lọ́hùn kíní yìí ò ṣe gbọ́n ta táwọn ìyá wa bá gbọ́ nǹkan tá Allah sọ yẹn wọ́n á wò bí ṣe bí ẹ sọ pé Allah ló dá wa ẹni tó bá dẹ̀ máa dá èèyàn ó ti mọ nǹkan tó bí ó ti mọ nǹkan tó fẹ́ lọ ṣe nílé ayé bó ṣe máa rìn tó máa fi bí tó fi máa lo ìgbésí ayé ẹ̀ tó máa fi kú ó ti mọ báwo ló ṣe tún máa wá sọ wípé kí ó tún máa dá ọ̀tá lẹ̀ láàrin ẹbí ìsìláàmù ó máa ń da ẹbí irú ni ìsìláàmù ẹgbẹ́ òkùnkùn ni kò síbi tí ìfẹ́ bá wà ibi tó ń dùn tí wọ́n bá ti gbé ìsìláàmù wọbẹ̀ ó máa ba bẹ̀ jẹ́ ni nílẹ̀ Yorùbá kan tó gbẹ́sìn ìsìláàmù dé a máa nífẹ̀ẹ́ ra wa tó bá yẹ pa Allah yìí lọ́lọ́run tó wá nẹ́sìn lóòótọ́ àtẹ́lẹwọ́ labálà àmẹni tó kọ wọn á máa ti kọ ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn ẹ̀ á máa ti kọ sí wa lọ́wọ́ kí wá lóde tá a máa pe ẹ̀yin àáfà pé kẹ́ ẹ tú àyà kẹ́ ẹ fi àyà ṣe dáwà fún wa tẹ́ ẹ máa pa irọ́ fún wa irọ́ yìí lẹ ti pa fáwọn bàbá wa dẹ pa fáwọn ìyá wa tí wọ́n fi wà nú ẹ̀sìn nú ẹ̀sìn òkùnkùn. Mr. Abdul mo rí wípé ẹ ní contrary opinion sí nǹkan tí àáfà tó wà ń sàlẹ̀ tú ẹ káàbọ̀ Mr. Abdul ṣé fẹ́ bá wa tún àyà yìí tú ni bóyá wọn ò tú dáadáa. kí ló fẹ́ tú àyà fún yín fún. ẹ ṣe sùúrù mi tí ì bá yín jà. èmi náà bá yín jà kí ló fẹ́ tú fún yín fún. ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ lè tan mic mo sọ wípé ṣé ẹ ní contrary opinion sí nǹkan tí ẹni tó tú àyà yìí gbẹ̀yìn nǹkan tó tú ṣé ẹ ní contrary opinion ṣé ẹ ní sí ṣé ẹ fẹ́ tún ṣé wọn ò tú dáadáa. àyà tó ń bá yín tú látẹ̀kọ̀ yẹn ní pé dìde ló ń fẹ́ tó ń bá yín tú. so ẹni yẹn ò tú dáadáa. no ẹni yẹn fúnra rẹ̀ dìdìrín ni pé ó ń bá yín tú. ẹ ṣe sùúrù ṣẹ́ni tó tú àyà yìí tán sìn. ẹni tó ń bá yín rojú látẹ̀kọ̀ yẹn dìdìrín ni. báwo ló ṣe jẹ́ dìdìrín sà. olórí gbára lára ẹ̀wà olórí burúkú ni àti àtẹ̀tẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àtàwọn tó wà ń kọ́mẹ́sì olórí burúkú ni gbóyìn pátá ẹni tó bá ń bá yín rojọ́ pátá ẹni tó ń bá yín rojọ́ tó ń bá yín argue tó ń bá yín wá dialogue ṣé bẹ́ẹ̀ máa ṣe dialogue lélẹ́yìn if you are truly ready for a dialogue then call for one táwọn gbé dialogue lẹ́fẹ̀ẹ́ ní pé nǹkan kan rú yín lójú come out publicly gbogbo yín pátá ìwọ sáà sí diaspora ẹni tó wà ní China tó wà ní kíní come to Nigeria one public dialogue ẹ̀ ń lẹ ẹ̀sìn Islam pẹ̀lú Yorùbá ẹ wá lọ́dún sí òkè òkun gbogbo yín pátá ń bẹ̀ yẹn ẹ lọ́dún káàkiri sí gbogbo bẹ̀ yẹn ẹ wá ń lẹ ẹ̀sìn tẹ́ pé àwọn tẹ́ ń bá rẹ̀ bá sọ̀rọ̀ Nàìjíríà ń bá lọ́wọ́ ẹ̀yin kọ́ ayé kó Nàìjíríà ẹ lọ síbẹ̀ yẹn wá ń sọ oríṣiríṣi tó wáyé pé wá lẹ́nu yín ẹ̀kọ́ ń sọ tí wọ́n yẹn ṣayé nìyẹn lójú ara yín sì yẹn ẹni ilé kéwú lélẹ̀ ẹ̀yin kọ́ àyàn ní kéwú ṣé kéwú lẹ mọ̀ yẹn. public space lélẹ̀ wa ẹrú kíní náà ó lóun ètò láyé àbíkí lọ́n korúkọ ẹrú ní sùúrù náà ẹrú ṣé bóyá kakún àbí kakún ẹrú ó yẹ kó lórí làkàntẹ kò fi rí làkàntẹ wọlé náà. gbogbo yín pátá olóyè burúkú ni gbogbo yín pátá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti tó bá ń gbé ẹ̀kọ́ tẹ́ ń sọ yóò ṣùọ̀ fún yẹn mọ́ tẹ́ ń sọ wá sílẹ̀ tí a wá sọ wá fún public dialogue come for a dialogue. láwa yìí náà ẹrú ní sùúrù náà. Ogun State wọlé wà níbo wà lógun State. mo ní public space láwa yìí public space láwa. this public place dáwọ̀ mi ní bá yín sọ̀rọ̀ ẹ wá fún dialogue. If you know that ẹ lọ gba slot lọ́dọ̀. If you want to, you can't just keep. ẹ lọ sí radio station lọ́dọ̀ Ayéfẹ́lẹ́ àbí kẹ lọ sọ́dọ̀ tọ́wọ́n bá yín sọ̀rọ̀ ẹ máa mú tiẹ̀. a máa pàdé yín níbẹ̀. kẹ́tọ́ mọ̀ ẹ máa mú tiẹ̀ ẹ máa sọ pé ẹnìyẹn sá lọ. a ní kó lọ sọ́dọ̀ àdúrà torí yọmí kó lọ búkú slot a máa sọ owó. ẹ̀yin lẹ́yìn dọ́pọ̀ yẹn máa ní ó ń sá lọ. tí wọ́n máa ń ṣe dialogue nìyẹn don't follow me o whoever is following me olóyè burúkú ni o ẹ bá follow me nínú group yín bá olóyè burúkú ẹ bá follow me ní ìwà olóyè burúkú ni don't follow me o if you follow me màá ṣe é pé fún ẹ ní o kí ọkọ bá follow me o kí ọkọ bá ṣe ọmọ kí ọkọ bá follow me àtàwọn tó wà ní comment section àtàwọn tó wà ní group pátá gbogbo bẹyẹn pilot ẹbí pátá gbogbo àwọn bẹyẹn street bẹyẹn àwọn dìde. àwọn ẹgbẹ́ ramoni rè o. ìbọn tẹ kó pamọ́ ẹ fẹ́ wọ́n wá Nàìjíríà tó ń sọ yẹn ó fẹ́ kú ìbọn bẹ lọ́wọ́ wọn o ara ń sọ wọn jẹ́ kó sọ lánàá.
gbogbo nǹkan sọ yẹn báwo ló ṣe máa ní kéèyàn wá mo máa pa máìkì yẹn náà nígbà tó kàn dá ọ̀rọ̀ lẹ̀ o sọ ẹgbẹ́ tó ní sẹ́ǹsì náà mo ń bọ̀ ètò láyé ẹrú nígbà tó wọlé o sọ ẹgbẹ́ tó ní làákàyè farabalẹ̀ mo máa mú ìsúná ìkẹ́ tó bá tán máìkì máa lá orí ẹ̀ mọ́kàbá orí ẹ̀ ti dàrú. ní àǹfààní tó fẹ́ ṣe sẹ́yìn ó ti yọ. oye ẹjọ́ ẹ̀yin èèyàn wa ibi báyìí mò ń bọ̀ queen ẹ̀yin èèyàn wa ẹ dákun bíbí ìṣe tẹ́tò yìí ṣé kò yẹ kó lè sọ òpinnu ẹ̀ kó kan tó fẹ́ kà in tó ń dùn ni pé kálukú ò sí nlé ó máa wò pé UMS bàbá yìí kálukú wà Nàìjíríà ni a ti ṣe jihadi fún wọn máa ń pààyàn ni o ṣé bẹ́ẹ̀ wọ́n fẹ́ pa gbogbo wọn ni sóyè bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé wọ́n wà níbì kan wọ́n wá ń ṣe kíní ibo lè yan ò ti lè ka Kùránì ẹ̀jọ́ oye wọ́n fẹ́ àwọn ìbò la ṣe ń sọ fún ẹ lánàá pé má rìn má trust anybody o má rìnrìn kùnrin o ara nǹkan wọn ìbọn bẹ lọ́wọ́ wọn o. so bẹ́ẹ̀ máa ṣe o ṣẹbẹ́ ẹ gbọ́nú ọ̀rọ̀ rẹ̀ yẹn. ó sì kankan tẹ́nìkan lè ṣe fẹ́ ní kankan jàre ilé bàbá mi kì í bọ ọmọ lẹ́rù. bàbá ní bọ́sọ̀ wa náà ò ní bẹ̀rẹ̀ àbórí wọn burú. àwọn èèyàn wa aláwọn èèyàn wa jihadi náà ń ṣe wọ́n ti bẹ̀rẹ̀ jihadi àná máa ń ti ń pààyàn. ó yé bẹ́ẹ̀ so kí ló fẹ́ kí ni ká wá ṣe Nàìjíríà ibi tẹ́ ti máa underline yẹn kí ló ní ká wá ṣe Nàìjíríà lórí pàǹtù Kùránì.